Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Yá, ẹ káalẹ́ mo kí gbogbo ilé o. Èmi àbúrò yín náà lélẹ̀ àti èmi ọmọ yín. Ọmọ Yorùbá ni mí tọkàntọkàn. Èmi ò ń ṣe ọmọ àlè Yorùbá. Èmi ọmọ ọkọ Yorùbá ni mí. Èmi ò sí inú ọmọ àlè Yorùbá. Àwa tá a agitate fún Yorùbá nation yìí. A sì inú ọmọ àlè Yorùbá. Àwa kì í ṣe ọmọ àlè ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí gọ́vnọ̀ Ṣèyí Mákindé. Àfi tó bá jẹ́ pé nǹkan tí mò ń gbọ́ nípa ẹ̀ àfi tó bá jẹ́ pé rúmọ̀ ní ló kù. Àwọn èèyàn sọ pé àwọn fẹ́ lọ. Nǹkan tó yẹ kí wọ́n máa ṣe láti fight fún àwọn ilẹ̀ bàbá ẹ̀. Nǹkan tó yẹ kó jẹ́ pé wọ́n ló ń ṣe. Mr. Sunday Igboho wá dìde láti lọ máa bẹ check security láti lọ máa wọ́ọ̀nù àwọn ìkà tó ń jí wa gbé. Wọ́n wá ń sọ òde lè lánàá lè sọ̀rọ̀ pé right wo ló ní. Kò ní dá fún yaláya right. Ṣé tí ò bá ní right kò ní self defense ni. Bẹ́ẹ̀ ṣe fọ́ orí burúkú lé wa lórí náà nìyẹn látọjọ́ a fi ìpéyàn níyìn ni a mọ̀ pé slave master ni àbí kò fẹ́ yẹ ẹ̀yin pípù yìí ni. Ẹ̀dẹ̀ máa tàn wá lójoojúmọ́ adẹ̀ ń wò yín gẹ́gẹ́ bí èèyàn pàtàkì àṣẹ ẹ̀yin gangan ni slave master wa. Ṣé ìwọ ló rán àwọn pípù níṣẹ́ kan máa kidnap àwọn èèyàn ni. Tí wò lè jà fún àwọn èèyàn tó jẹ́ pé ẹlòmíì ló ń jà fún àwọn èèyàn ìwọ tó wá ń bú ẹni tó ń bẹ́ ẹ ṣiṣẹ́. Ṣèyí o ọ̀gbẹ́ni Ṣèyí tó bá jẹ́ kí tó bá lọ ronú ní ọwọ́ tí a wà yìí tó bá lọ try any fuck off I swear to the day wey they born me your generation go see fuck off. How you go dey think for your mind nígbà tí àwọn èèyàn dìde tí wọ́n ní àwọn fẹ́ gbèjà àwọn ìlú. Ṣé tó bá jẹ́ ọmọ tiẹ̀ ni àwọn tí àwọn wèrè tí wọ́n ń jí gbé ẹ̀ ní ṣé inú ẹ̀ máa dùn ni. Ṣé inú bàbá ẹ̀ máa dùn ni. Àbí ṣé kí ló máa wọ́ọ̀dẹ̀ yìí pípù tẹ́ bá ti di gọ́vnọ̀ di chairman local government ẹ ti máa gbàgbé ibi tẹ́ ti ń bọ̀. First of all ṣe bó lọ sí school. I think you go to school. Ó dẹ̀ kó mọ everything tó ń lọ. Ó wá jẹ́ àwa tá àtò ẹ ní owó àti ní anything ní population ní kí náà pé àwa la wá mọ̀ pé Nàìjíríà ti expire first of all. A dẹ̀ mọ̀ pé láti ìgbà tá a ti ń bá bọ̀ náà kò pay fún wa. Tó bá jẹ́ pé ọmọ ẹ̀ wà nínú àwọn tó ń ru àgbo kiri Òṣòdì yẹn ṣé wọ́n á máa sọ nǹkan tó ń sọ lẹ́nu yìí. Ẹ̀yin greedy leaders sí i. Ibi táwọn kan ti sọ pé àfẹ́ Nàìjíríà àwọn kan ti ń gbé àpótí wọ́n ti ń struggle pa àwọn fẹ́ lọ sí àwọn fẹ́ ṣì di president ní orí location 419 tẹ́ ń pè ní Nàìjíríà àbí kò fẹ́ yẹ ẹ̀yin people yìí ni. Ta ló fi ń jẹ Ọlọ́run lórí wa náà tá a fi lè decide. Tá a fi lè decide. Ìwọ wá ní right láti máa sọ pé kí ni right tí bàbá wa Ìgbòho ní. Ìgbòho èmi mọ̀ sí honourable. Ìgbòho làwọn èèyàn mọ̀ sí ọ̀nà ẹ̀yin useless people you are no for us. All of you southwest layer you go governor you are useless people. Sọ fún wa kí lè ṣe fún wa. Gbogbo street ojú òkè tì yín ni. Ẹ sọ everybody di area boys sọ. Ẹ má try nǹkan tẹ́ fẹ́ try ẹ má rò pé bóyá October 1st eléyìí ti yàtọ̀. Tẹ́ bá try mess ẹ má sí mess. Ẹ lọ kọ́ tiẹ̀ kẹ́ lọ gbé wọn. Ṣé rí àwa tá a wà ń sì yìí àwa tó ready láti kú ni ẹ dẹ̀ máa bọ̀ ẹ wá pa wá. Torí ẹ̀ mo fi tètè kọ síbẹ̀ pé see we are ready to die. Kàkà kí ilẹ̀ Yorùbá má dúró ẹ máa pa gbogbo Yorùbá tán ó máa wà ní history pé àwọn gọ́fúnà àwọn leader àwọn Yorùbá àwọn náà pa wọ́n tán gbogbo orúkọ yín máa wọnú ìwé títí láì ẹ̀yin tí ò ní yẹ ẹ̀yin olórí burúkú yìí. Èèyàn suffer every day by day ẹ máa wo màmá 60 years 70 years ó sì máa ru àgbo kiri ojú títì. Ẹ̀yin olórí burúkú ẹ̀ sì ń wọ̀ wọ́n. Ẹ dẹ̀ ń lọ sí abroad
owó tó yẹ kẹ́ fi tún country ṣe ẹ máa kó lọ sí abroad. Àwọn Haúsá wa ń kó wọ́n bíbẹ̀ wọ́n fi ń túnú wọn ṣe. Ẹ̀yin olórí burúkú ẹ jókòó síbẹ̀ ẹ̀ ń wá gbádùn orí burúkú kiri ẹ̀ ń ṣe pátí kiri. Àwa ń bẹ́ pè látọjọ́ pé kéèyàn kan dìde fún wa eléyìí tó pẹ̀rẹ̀ ní kí náà pè tán náà fi jẹ whatever tán bá fi wọ́n jẹ pé kán máa lead ogun ilẹ̀ Yorùbá bá a ṣe mú wọn náà ń bọ́rí bọ́rọ́ bá a ṣe mú wọn náà ń bọ́rí bọ́ ẹnìkan tó ta ṣe ṣèdí tó dìde gbaga ẹ̀ tún fẹ́ máa threaten ẹ gbàgbé ṣe rí àpá kó tó di ọjọ́ tí bàbá Ìgbòho tó dìde tó ẹ̀fẹ́ máa tó lọ ń wọ̀nà àwọn pípẹ́ àwọn èèyàn ti wà nù gbọ́ already. So kẹ ẹ má tanra yín rárá àwọn èèyàn ti wà nù gbọ́ already. Tẹ bá try mess with bàbá Ìgbòho honestly speaking ẹ ti mess ilẹ̀ Yorùbá up nìyẹn. Ẹ ti mess torí gbogbo ibi tẹ bá dé làwọn náà máa mess yín up. A máa mess generation yìí to the core tó jẹ́ pé wọ́n ní ẹnu ní ilẹ̀ Yorùbá mọ́. Ẹ̀yin idiot yìí kí ló ń wọ́ọ̀rì yín gan-an? Àwọn ẹlẹ́mọ̀ abájẹ bá fẹ́ dìbò ẹ máa rẹ́rìn orí burúkú sí wa bí gẹ́gẹ́ bí èèyàn pàtàkì ó tiẹ̀ wá dùn mí irú wọ̀sẹ̀ yìí Mákindé yìí. Wọ́n ta tún wo bí èèyàn pàtàkì ta tún wo pé bóyá ọ̀kan láwọn ẹ̀jẹ̀ gbárùkù tẹ́lẹ̀ wọ́n ó tún fẹ́ máa threaten wa. Wọ́n ṣe ẹ́sà sí ń gbà ẹ̀kọ́ sójà ẹ̀yin nìkan náà lẹ́kọ́ sójà tí àwọn ọmọ yín tí sójà ń lù wọ́n ẹ lọ invite àwọn Haúsá kan máa lù wá. Míwá àwọn tí nọ́ọ̀sà tó jẹ́ pé wọ́n tún túrúfù ilé àrí kí àwọn lídà wọn lọ lù wọn kò ní yẹ yín o kò ní yẹ yín gbogbo ẹ̀yin lídà wa nílẹ̀ Yorùbá tẹ́ gbàbọ̀dé fún wa kò ní yẹ yín ilẹ̀ Yorùbá bí yín ẹ̀yin olórí burúkú yìí wọ́n pa àwọn ọmọ yín níṣojú yín ẹ̀dẹ̀ tún wò wọ́n ẹnìkan wá dìde ó fẹ́ wá gbà wá kalẹ̀ ẹ wá sọ pé kíní right wo lóní right wo nìyá alájẹ ẹni láti di gọ́vnọ̀ tí ó bá jẹ́ pààlà dìbò fún ẹ. ṣé ibi ìfi ipa rẹ́rìn ni aláfẹ́ kúrò lé ara Nàìjíríà ẹ̀ ń bá ṣe àrẹ́rìn náà àdẹ ń bẹ̀yìn látọjọ́ kẹ́dìdé ẹ̀ ń parọ́ irọ́ ẹ̀ ń parọ́ orí burúkú tẹ́ ń ṣe láti bẹ̀rẹ̀ ayé wa náà nìyẹn tẹ́ fi sún wa débi tá a délé nìyí everything lẹ́ import God import wàhálà ẹ̀ ń pe bàbá yín ní devil ẹ̀yin olórí burúkú idiot yìí àwọn wòye gẹ́gẹ́ bíi leader láìmọ̀ pé ẹ̀yin gangan ni happy slave tó jẹ́ pé enemy of freedom. Àwa rí honorable chief Ìgbòho wá dìde wípé òun fẹ́ gba àwọn ọmọ ìyá ń kalẹ̀ ẹ̀tún wá ń rọra sọ̀rọ̀ lábẹ́lábẹ́ wá fẹ́ máa threaten ẹni ẹlẹ́ni kò ní yẹ yín ẹ̀yin olórí burúkú yìí. Ẹ̀ ń kọjá lóṣòdì ẹ̀ ń kọjá ní Ìkẹjà ẹ̀ ń kọjá ní anywhere ẹ̀ rí gbogbo àwọn ọmọ yín bí ọjọ́ ọ̀la yín ṣe jágajàga inú yín ẹ̀dẹ̀ ronú pé náà kò yẹ kíkiní máa rí báyìí. Ọjọ́ ọ̀la afẹ́ ríyàn tó fẹ́ dìde fún wa ẹni tá a pè lólórí ogun wa ó ti tìdí mẹ́yìn ó ti dọmọ ẹ̀yìn ogun ẹni tí ó tẹ̀tì ẹ̀dámọ̀ tí ó jẹ́ kankan tẹ́yìn kan máa ń pè ní ọmọ lásán ni òun wá dìde wípé òun ò fẹ́ kí àwọn èèyàn máa ṣẹrú mọ́ òun ò fẹ́ kí àwọn idiot wa máa wá láti faraway north kan wá máa pa àwọn èèyàn bíbá yìí ó wá dìde wá ṣé ó wo fídíò yẹn ni àbórí ẹ̀yìn people yìí ni nígbà tí èèyàn débi kan tó lọ explain fún wèrè tó péré ní Sẹ́ríkí pé Sẹ́ríkí kí ló dé tó ń pa wá ọmọ ó dẹ̀ ń bá sọ̀rọ̀ lọ́wọ́ pé kí ló dé tó ń pa wá ibẹ̀ nìkan nínú àwọn ọmọ ẹ̀ ti ń sọ pé no kò sẹ́ni tó ní ìbánu wa kó tó sọ̀rọ̀ tán ọmọ Sẹ́ríkí ti fàbọyọ lẹ́yìn Ìgbòho sáré kó lọ gba ìbọn lọ́wọ́ ẹ̀ ó gba ìbọn tọwọ́ ẹ̀ ó ti tún padà dé ó sì tún bá Sẹ́ríkí wèrè sọ̀rọ̀ lọ́wọ́lọ́ ìkan tó fàbọyọ lẹ́yìn kí kò tó débẹ̀ ó yìnbọn tí ó bá jẹ́ páwọn èrò tó lọ́kùnrin ṣé wọ́n nípa wọn ókè gbogbo àwọn tán wá tó kọ bọ̀ lẹ́yìn ọjọ́ ẹ̀ nígbà tí Ìgbòho kúrò nílùú ẹ̀ ṣé gbogbo kọ́nà ṣá bíi pé wọ́n ṣá ẹran kí ni ìwọ sọ fún yẹn ṣé wọ́n ló gbéṣẹ́ fún wọn kán máa pa àwọn èèyàn ni àbí kí ni Ṣèyí ń sọ lẹ́nu ẹ̀yin Ìbàdàn ẹ̀yin Ọ̀yọ́ state anybody tán bá ti jí gbénu ní family ẹ̀ tẹ́ ẹ̀ bá ti lè lọ bá Ṣèyí Mákindé ọmọ àlè ní ẹni bóyá òun ló rán àwọn ìsìn kan jí gbé ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò ní máa go against Ìgbòho ẹni ọmọ Yorùbá bóyá lábẹ́ ni ọ̀ face to face tó ń go against Ìgbòho ewé ò ní jẹ́ fún ẹ mọ́ ilẹ̀ tó ń tẹ̀ lọ tó ń tẹ̀ bọ̀ á bẹ̀rẹ̀ sí ni máa bí ẹ́ àwọn tó kọ́kọ́ fi ẹsẹ̀ tẹ́lẹ̀ Yorùbá dún wọn máa bí ẹ́ spirit wọn máa bí ẹ́ ẹ̀yin ìka olè olórí burúkú yìí. àwọn ọmọ yín wá ń ṣe ẹrú lójoojúmọ́ ẹ dé gbogbo káàdì òdìbò ẹ̀yà area boys kò sí anything fún wa fún ọjọ́ iwájú gbogbo ọjọ́ iwájú alẹ́ ti wà mọ́ra tán lẹ́ ti ṣí àmọ́ra yín lọ́wọ́ ẹ tún lọ fi eléyìí tó kọ ẹ tún lọ fi yáwó ẹ̀yin olórí burúkú tí ò ní dáa fún yìí èèyàn kan wá dìde sí pé kò ń lead wa kò ń lé àwọn pípọ̀ lọ ìwọ kan wá fẹ́ máa threaten àbí kò fẹ́ yẹ yín ni ṣé títí nǹkan jẹ́jẹ́ la bẹ̀rẹ̀ nǹkan tiwa normal o
ẹ̀yin fúnra yín lẹ tẹ́ ń fe èṣù lẹ́sẹ̀ yìí sìn yìí o tó bá yẹ máa lẹ́nìkan ní terrorist o bọ̀ tó bá jẹ́ pé nítorí ọ̀rọ̀ yìí o gbogbo apátápátá terrorist ni wá o tó bá jẹ́ pé mi ò kọ̀ kí n gbénú gbó for the rest of my life mi kọ̀ tó bá jẹ́ pé nítorí ọ̀rọ̀ yìí àwọn wèrè á kúrò nílẹ̀ yìí o nítòótọ́ ilẹ̀ Yorùbá máa dá dúró ilẹ̀ Yorùbá máa dá dúró but àwọn ìránṣẹ́ yìí Fúlàní wọn máa kúrò ní ilẹ̀ Yorùbá o ẹni tí tó bá mọ nọ́mbà ọ̀nù kó tètè pè wọ́n máa kúrò ní ilẹ̀ Yorùbá o Mákindé Mr. Mákindé Fúlàní máa leave they go leave this Yorùbá ibi tí mo ti sọ̀rọ̀ mi ò kí ẹ̀ àdúgbò wọn ni mo wí kí ẹ̀ kan wọlé wọn kan wá mú mi sí I no dey care wọ́n máa kúrò ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ lọ wá ìránṣẹ́ mi but àwọn tẹ́ ti gbéṣẹ́ kan máa kidnap wa bóyá torí kẹ́ ẹ lè máa rí security vote gbà ni kò yé wa I don't understand tó bá jẹ́ pé kẹ́ ẹ lè máa rí security vote gbà kò jọ rárá àwọn ìránṣẹ́ yín tẹ́ gbéṣẹ́ lé lọ́wọ́ ẹ̀ wọ́n máa kúrò nílẹ̀ Yorùbá má try anything pẹ̀lú Sunday Igboho rárá ẹ má try àtẹni tó ń pe iṣẹ́ lábẹ́ bóyá ẹnìkan ló ń kọ́ yín lábẹ́ pé o sáré nǹkan tí ọmọ yìí ń ṣe ṣé kò ní dógúnlẹ̀ kò ń ṣe pé kò ní dógúnlẹ̀ á ti bẹ̀rẹ̀ báyìí àwọn ìránṣẹ́ yín Fúlàní tẹ́ gbéṣẹ́ lọ wọ́n ti kọ́ sí wàhálà báyìí torí pé àwọn wò pé ká rọra máa ṣe díẹ̀díẹ̀ ká máa sign petition mo torí ẹ̀ ni mo tún fi kọrin pé ẹ bá sign petition àti wọ one chance mo ní ká bá sign petition torí pé ẹ ti mú wa wọ one chance àfi ìpè Nàìjíríà pé nǹkan gidi ni tẹ́lẹ̀ àfìgbà tó rí wá pé tàṣẹ wá ńlá gbogbo oríṣiríṣi nǹkan lẹ ti mọ́ wa lọ́wọ́ ẹ ti Jésù tó wá láti yàn níyàn iṣẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ ti ànábì tó wá láti yàn níyàn Mẹ́kà lé wa lọ́wọ́ nígbà tẹ kó wọn lé wa lọ́wọ́ gbágan àwa náà wá ń pe bàbá wa Ọ̀rúnmìlà à ń pè wọ́n ní evil à ń pe èṣù láàlú ògiri òkò à ń pè wọ́n ní evil ṣé àtidọ́mọ àlè ẹ wá wáyé wa lóde míwàá ìgbà táwọn pípù yìí tí wọ́n ń rúùlù bíbà yìí ìgbà ẹni wàá gbé su sí ẹ̀gbẹ́ ọ̀nà ọ̀ bóyá anything tó bá fẹ́ tà tí wàá gbé sẹ́gbẹ́ ọ̀nà tó jẹ́ pé wàá tún kóye owó tó fẹ́ tà lé lórí tó bá débẹ̀ lọ́jọ́ kẹrin ọjọ́ karùn-ún wàá sì máa bá tí wọ́n bá tí kò wàá bá owó àti gúúsì wàá bá ń bẹ̀ ni títí tí wọ́n tún máa fi rà á ìyẹn tẹ́ni tí ò bá fẹ́ gbé lọ sọ́jà bọ̀ nígbà tẹ kó àwọn kíná pé wẹ́pọ̀ yín lé wa lọ ló di pé fúngan nínú chọ́ọ̀chì wọ́n jíyàn gbé ń bibẹ̀ bọ̀kẹ́jẹ́ àpá ogbò yẹn ti torí pé wọ́n ti fi kinní wọ́n ti fi bóbó ayé many people tó jẹ́ pé wọ́n lọ́pọlọ mọ́ kán tó rí mi kán tó mọ wẹ́ẹ̀bì each other wọ́n máa wá Jésù Israel káàkiri èmi náà wà lára wọn tẹ́lẹ̀ díẹ̀ ló kù kí n di pásítọ̀ ṣe gbọ́ dáadáa kẹ́ má lérò pé bóyá àwọn kò yí. ìkànnì ń sọ ni wípé ṣe rí freedom yìí must Yorùbá must free lè tẹ́ fi wá ṣerú tó ẹ̀yin slave master wa èmi sọ̀rọ̀ nípa ẹ̀yin gọ́fúnà wa gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ ní under Nàìjíríà mi lè trust yín mọ́ freedom yìí a máa gbà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ tẹ́ bá sọ pé ẹ̀fẹ́ ẹ̀yin yín náà ti máa gbà torí ní agbára àwọn tó tẹ̀lé idó tẹ́ bá ní ẹ̀fẹ́ kí Yorùbá dá dúró wọ́n máa fi ẹ̀jẹ̀ yín tẹ̀lé Yorùbá yẹn dóni ní ẹ̀yìn yín náà máa fi gbá ilẹ̀ Yorùbá yẹn tó bẹ́ẹ̀ ló ṣe máa rí tí ó bá jẹ́ pé olè olórí burúkú ni ẹ̀ ń lọ láàrin ìgboro ẹ̀ ń rí àwọn àmọ́ 70 years tó yẹ kẹ́ máa fún ní sálárì tó yẹ kán máa ṣiṣẹ́ mọ́ ẹ̀ kí ẹ̀ fún wọn àwọn màmá tún wọ́n sùn yẹ̀tọ̀ ọ̀pọ̀ pé wọ́n ṣe wọ́n sùn àwọn local government wọ́n tún máa lọ wá gbọ́ owó kíná pé iṣu àbí owó kíná pé lọ́wọ́ wọn wọ́n tún lọ máa gbowó lọ́wọ́ wọn again bóyá àwọn màmá tó rú pure water sórí tiwọn tó yẹ kẹ́ máa fún lówó pé kán tiẹ̀ jókòó síbì kan káwọn kan máa wọṣọ fún wọn kán máa wẹ̀ fún wọn àwọn yẹn màmá yẹn náà tún máa ṣiṣẹ́ káàkiri lójoojúmọ́ nínú òrùn nínú odò ojú òdẹ tìyẹn ẹ̀dẹ̀ wọlé kẹ́ sọkún kẹ́ pokùnso ẹ̀dẹ̀ tí ń pera yín ní gọ́fúnà kò ní yẹ yín gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní gọ́fúnà lórí wa tẹ́ kí ẹ̀ fún wa èyí olórí burúkú olè yìí eléyìí mo kọ́kọ́ gbọ́ rí láyé mi kí èèyàn dẹ̀ máa mọ̀ọ́mọ̀ sí alátakò àwọn èèyàn ojú dẹ̀ ń tì mí kí èèyàn dẹ̀ máa mọ̀ kó máa ṣe alátakò generation tó bá dẹ̀ tún di 20 àti ẹ̀gbọ́n pé kò lè sí 2023 ìsídà kí gbogbo Nàìjíríà káyé ti parẹ́ bàbá kan sọ lẹ́nu ọjọ́ mẹ́ta pé ká gbàwẹ̀ káyé má parẹ́ mi ò gbàwẹ̀ torí àwọn tí mo lérò pé ó yẹ kán lè gbàwẹ̀ ni àwọn London àwọn Amẹ́ríkà àwọn Mẹ́kà àwọn iná lè gbàwẹ̀ but Nàìjíríà ṣé táyé bá parẹ́ gan lẹ́nu ṣe ni wọ́n ò ní dùn kí ni kókó wa tánjọ́ ewúrẹ́ pọ̀ mágùtàn tánjọ́ tí gbogbo ẹ̀ rí jẹ́gẹ́jẹ́gẹ́ òṣì tí ò ní mí nì kí ni kókó mi fún pé Nàìjíríà tí máa gbà ẹ̀ káyé má parẹ́
torí ẹ̀mí ìgbàwẹ̀ ó likely kó má sí 2023 àyàfi tí Yorùbá nation bá dúró lókù, àyàfi tó bá dúró bóyá quality agreement ti wà nìkan lókù. Ẹ má ti ẹ̀rọ kan 2023 rárá ẹgbọ́n à ń sọ fún yín bí kìínísì ẹlẹ́gi méjì bí yẹ bẹ́ẹ̀ ìbàdẹ̀lẹ̀ lẹ̀mí tí ẹ ṣe bí pẹ́ ìgbọ́rọ̀ tí yẹn kan bá sọ̀rọ̀ ẹ máa kọ́ lọ wo profile bóyá èlé ó jẹ́ kankan ẹ ó yìí máa yà yín lẹ́nu pé ọmọ tí ó jẹ́ kankan ló máa rí ẹ̀yìn yálà ya gbogbo yín ẹ̀yin olórí burúkú ọmọ àlè Yorùbá yìí. Abájọ náà mo ń wò pé ta ló kó bá wa ta ló mi mọ̀ pé ẹ̀yin people the same ẹ̀yin náà lẹ́ kó bá wa ẹ̀yin náà lẹ́ kó bá wa táwọn kan bá dìde ẹ̀yin náà lẹ́ máa gbé wọn fúnra wọn lẹ́ máa ẹ ti ṣe láti dà wọ́n ní àwa àti Nnamdi Kanu kò wọ́ọ̀kì ẹ gbé oríṣiríṣi èèyàn láti dàárín wa rúrọ́ náà ni kò wọ́ọ̀kì. ẹ tún wá fẹ́ máa threaten honorable wa honorable Chief Sunday Igboho ẹni kan ṣoṣo tẹ́mi mọ̀ ní ọba for now nílẹ̀ Yorùbá ní ẹ̀sìn yìí òun nìkan ni mo mọ̀ tí wọ́n bá níta ni Jésù yìí sì máa kọ́kọ́ náwó sí Sunday Igboho torí ẹni tó bá dìde tó lè jáde fi gbangba pé mo rẹ́dì láti dá ẹ̀ fún àwọn ènìyàn wọ̀nyí ẹni ẹ̀ ó yẹ kéèyàn náà máa worship ẹ̀ ni. but ẹ̀yin tẹ̀ ń gba millions of naira lórí kinní yìí ẹ̀ ṣe kankan bóyá ẹ tún wá lọ ń bribe àwọn Fúlàní nìkan máa lè jíyàn gbé kí security vote yín kó lè máa lọ sókè. Ẹ̀yin díọ̀tì olè olórí burúkú yìí ẹ máa fi sójà ẹ máa fi threaten ọjà àwọn ọjọ́ iwájú yín ẹ wá ń ta ọjọ́ iwájú tàwọn ẹ ń rà fún àwọn ọmọ yín àbí kò fẹ́ dá fẹ́yìn pípù yìí mo làwọn ọmọ yín ti fẹ́ rí ọjọ́ iwájú yẹn lò ṣé lórí ilẹ̀ tájọ wà yìí kò jọ ẹni babaláwo tó bá dẹ̀ ń ṣògùn fún yín ilẹ̀ amú babaláwo ẹ̀ ewé òdì jẹ́ fún mọ́ ẹni ọba ilẹ̀ Yorùbá tó bá dẹ̀ tún gbàbọ̀dẹ̀ tó wà pàtó tẹ̀yìn politician ìlú àwọn alálẹ̀ tó kọ́kọ́ jọba ní orí ìtẹ́ tó wà ẹ̀ wọ́n máa kẹ̀yìn sí ọba yẹn ẹni ọba bówù kó ṣe tóbi tó bá padà support ẹ̀yin politician àwọn alálẹ̀ tó kọ́kọ́ ìdí tó kọ́kọ́ jókòó lórí ìpèrè ọba yẹn wọ́n máa kẹ̀yìn sí spirit wọ́n máa kẹ̀yìn sí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa hot o àti àwọn generation ẹ̀. Abájọ náà bá gbélé pọ̀n bá gbé tọ̀ ń pọ̀n láì mọ̀ pé kòkòrò tó wà ń díẹ̀ tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ náà ló wà. Àwọn ọmọ ọlọ́mọ ṣe EndSARS oúnjẹ tán fún yín pé kẹ fún àwọn èèyàn fún COVID-19 tán fún yín lọ́fẹ̀ẹ́ kẹ pín fún wọn ẹ lọ lọ́ọ̀kì ẹ̀ mọ́nú yàrá ẹ fẹ́ fi ṣe campaign àbí bẹ́ẹ̀ kọ́ tẹ bá rẹ́ nìkan tó bá gbé against ìyín lẹ́nì ìsítà kẹ máa wọ́nà bẹ́ẹ̀ ṣe máa pa káàkiri ọ̀kẹ́ máa wọ́nà bẹ́ẹ̀ ṣe máa rope ẹ máa di nǹkan mọ́ wọn lọ́rùn ẹ̀gbọ́n ẹ wá àwọlé àbẹ̀rù ìbọn yín mọ́ ẹ ti pààyàn lẹ́nì ẹ ti pààyàn lánàá ìyẹn òjò wá lójúmọ́ bá a ṣe dáadáa ẹ lè pa wá bá a dẹ̀ ṣe dáadáa ẹ lè pa kí wọ́n láwọn bẹ̀rù yẹ̀yìn díọ̀tì fún sójú kẹ́ pa wá náà lọ ni ṣé mi máa wá dàgbà tán sí tí àwọn ọmọ mi tán wá tún máa dìde tán máa gbọ́n tán máa ní bàbá mi fuck up torí pé wọ́n jà fún òmìnira wa gẹ́gẹ́ bí ẹ̀yin díọ̀tì ṣe fuck up torí pé olè ní bàbá yín ẹ̀yin olè olórí burúkú yìí ẹ wá sọ wá di ẹrú ẹ̀ ń kí ẹ̀ fáwọn ọmọ yín ìbàjẹ́ pé ẹ̀ ń ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ẹ̀yin máa lè máa sọ orú ọ̀rọ̀ báyìí Fúlàní ń jíyàn gbé nílùú ẹ ní state ẹ wọ Ṣèyí Mákindé for since táwọn èèyàn ti ń pariwo wọ́n pa èèyàn wọ́n ń jíyàn gbé mi gbọ́ kóm lẹ́nu ẹ̀ láti ìgbà yẹn ẹ̀kan ṣoṣo tó wá rí tí èèyàn kan wá dìde pé no kíní ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mọ́ kẹ́yìn dúró ti kẹ́ filẹ̀ wá kalẹ̀ wọ́n á sọ pé right wo lóní right torí kó jọmọ Yorùbá náà lóní right kó self defence ẹ náà lóní àwọn wèrè ọmọọṣẹ́ tí wọ́n sáyàn lọ́nà níbẹ̀ lọ́jọ́ ẹ̀ kí ló dé tó lọ bá wọn àwọn ìyẹn mò ń sọ̀rọ̀ àwọn Fúlàní ọmọọṣẹ́ yìí mò ń bá ìwọ Ṣèyí Mákindé wí àwọn Fúlàní ọmọọṣẹ́ tí wọ́n kidnap àwọn ọmọ Yorùbá kí ló dé tó lọ bá wọn àbí tó bá tiẹ̀ jẹ́ rúmọ̀ nìkan tó ń gbọ́ fídíò ẹ̀ tó wò lọ́jọ́ ẹ̀ nígbà tí Ìgbòho tó ń bá idiọ́tì Sẹ́ríkì ẹ̀ sọ̀rọ̀ ṣé kò tó jẹ́ confirmation fún ẹ àbí kò fẹ́ yẹ ẹ̀yin pípù ni ta ló ràn yín sí wa láti máa disturb wa náà ẹ̀yin tẹ́ wá jẹ́ leader wa lẹ́tí ṣé o fi ìpè tógun bá ṣẹlẹ̀ ní Nàìjíríà sì wá sá lọ London o ti fuck up àwọn ọmọ tó wà ń bẹ̀ náà máa kọ́kọ́ pa ẹ́ tó bá ti ń bọ́lẹ̀ ẹnu plane báyìí kò gbọ́ dáadáa máa woru security tó fẹ́ guide ẹ tó fẹ́ guide àwọn ọmọ ẹ ní bóyá London America gbóhùn yẹn ẹ lọ ra ayé pa síbi bẹ̀ wọ́n máa bọ̀ yín mọ́lé lọ́jọ́ kan ni ẹ̀yin olórí burúkú olè yìí
tó wá jẹ́ pé gbogbo yẹn ń lọ́gbọ́n lórí tó bá ti lè dìbò fún yín tẹ́ bá ti fẹ́ dìbò gbà la máa rẹ́yìn yín ta gbà lẹ́ máa jọ àwọn èèyàn máa jẹ àgbàdo ní tán sun lẹ́gbẹ̀ẹ́ bọ́sọ̀ gbà ẹni gọ́tọ̀ ní rí yín lára àpótí tán fi ń jókòó ní rí yín lára àwọn ọmọ kéékèèké tán lọ lẹ́gbẹ̀ẹ́ títí wọn ní rí yín lára gbà lẹ́ máa gbé wọn mọ́ra lẹ́ máa bá wọn bọ́wọ́ ẹ̀yin ẹ jẹ́ ká rọra step in lẹ́ni gbàgàmbá ẹni tó tiẹ̀ ń pè yín tẹ́lẹ̀ tẹ́ ń pìkì kọ́ ilẹ̀ gbà ló máa di pé nọ́mbà bísì gbà ló máa di pé nọ́mbà bísì ẹ̀yin olè olórí burúkú yìí. àṣẹ àwọn mo padà wá ronú mo kọ́mù ó tọ́ ni o ó dà pé àwọn tí àwọn generation wa kan ti tà sẹ́yìn tí wọ́n ti fi wọ́n ṣẹrú àwọn náà padà ṣe pé àwọn bóyá àwọn leader wọn máa fi wá ṣẹrú nǹkan yẹn náà ló ń ṣẹlẹ̀ lẹ́nu yìí àbí ṣe báwọn kan bí eru yín báyìí náà kọ́ náà ta àwọn èèyàn wọn fún àwọn òyìnbó ń gbà tán kó wọn lọ sóko ẹrú tán fi wọ́n ṣẹrú ní another country. Kí ni ìyàtọ̀ wọ Ṣèyí Mákindé àtẹ̀yìn bíi gọ́fúnà bíi tiyín kí ni ìyàtọ̀ wọn pẹ̀lú àwọn pípù yẹn? Kí ni ìyàtọ̀ Ṣèyí Mákindé mò ń bẹ máa wo fídíò yìí tó bá dọ̀là kó rán àwọn wọ̀rẹ́ fà ìkan wa mú mi kí ni ìyàtọ̀ ẹ pẹ̀lú àwọn tán ń ta àwọn ọmọ wa fún tán fi wọ́n exchange 40 men with bottle of a wine nígbà ẹ̀ kí ni ìyàtọ̀ ẹ? Nígbà tán ń pa àwọn èèyàn tí ordinary person wọ́n á dìde pé no kí ni ò gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀ mọ́ àwọn púpù ní láti filẹ̀ wa kalẹ̀ tí wọ́n wá ń sọ pé right wo ló ní torí pé ó jẹ́ ọmọ ìlú yẹn torí pé ó jẹ́ ọmọ Yorùbá tí ò bá tiẹ̀ sọ ọmọ ìlú yẹn torí pé ó jẹ́ ọmọ Yorùbá right tó ní náà nìyẹn torí pé ó fẹ́ defend wa àwa la ní kó defend wa torí a mọ̀ pé idiot ni ẹ̀yin pípù ẹ̀ lè defend wa torí pé ó jẹ́ ọmọ Yorùbá lórí ẹ̀ la fi pé kó wá defend wa torí pé àtrọ́ọ̀sì ẹ̀ jù yín lọ ó yóò ká yín lára ni àti ẹni tó lọ ń pè yín yóò kẹ́yìn méjì lára ni lẹ́fín ra yín lábẹ́lẹ̀ kò ní dáa fún yín olè olórí burúkú yìí èèyàn kidnap nílùú ẹ ní stéètì tó ń gọ́fà kò yẹ kójú tì ẹ ni ẹni tó yẹ kó pè kó dọ̀bálẹ̀ fún pé Ìgbòho máa ṣe mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n wá tó ń sọ pé right wo ló ní ó dẹ̀ tún lẹ́nu ó dẹ̀ tún lè sọ̀rọ̀ gbà tó jẹ́ pé majority àwọn èèyàn wọ́n ní ọgbọ́n lórí gbà tó jẹ́ pé wọ́n ní ọgbọ́n lórí tó bá jẹ́ pé ọlọ́gbọ́n lórí ni kò yẹ kó rìn ní Ọ̀yọ́ ṣe tiẹ̀ mọ́ bó ṣe jẹ́ gọ́fúnà ó yẹ ká máa sọ̀kò fún ẹni ẹ̀yin olè olórí burúkú yìí ẹ wá ń bá àwọn Fúlàní ẹ wá ń bá wọn fìdí inú díẹ̀ ẹ wá ń fi wá play game apart from pé road or environment or iná kinní kan kò sí nǹkan kan tó ta lè tọ́ka sí pé ọjọ́ iwájú àwọn ọmọ Yorùbá lélẹ́yìí o kò sí nǹkan kan ẹ wo dìwé táwọn wèrè fi ń wá láti northern side wá lọ́dọ̀ wọn wá sí bíbá kí ló dé ogun láyé ni àwọn wá lọ create Boko Haram create Boko Haram fúnra wọn fi ń ru weapon lọ sí side ibẹ̀ kí ló dé ẹ̀dẹ̀ sun ẹ̀dẹ̀ drug ẹ̀dẹ̀ lọ́gbọ́n lórí ẹ̀dẹ̀ ráwọn ọmọ yìí tó dẹ̀ tún jí tó tún lọ́gbọ́n lórí ogun àwọn wèrè dẹ̀ tún mú yín ẹ̀dẹ̀ tún sọ̀rọ̀ ẹ gbúdọ̀ tẹ́ ẹ̀ bá lè ṣògùn ẹ gbúdọ̀ lọ sórí òkè pé ọpọlọ yín ti dàrú àbí kò fẹ́ yẹ ẹ̀yin pípù yìí tẹ́ bá lọ try lásán pé ẹ fẹ́ ṣe anything pẹ̀lú bàbá wa Ìgbòho honestly speaking ẹ ti fa gọ̀gọ̀ lẹ́sẹ̀ nìyẹn o honestly speaking ẹ ti fa gọ̀gọ̀ lẹ́sẹ̀ nìyẹn o ṣe gbọ́ dáadáa torí a ní ìsìn tẹ́ bá ti try kì í ṣe pé a máa protest àgbà gbé kinní sókè kò sí ìyàn tó jọ pà ń gbé kinní sókè immediately tẹ́ bá ti mú báyìí wàhálà náà ti bẹ̀rẹ̀ nìyẹn. honestly speaking Mr. Adébáyọ̀ mo ṣe rí generation tó wà useless mo ṣe rí àwọn leader ẹ má jẹun kó wu apọ̀ torí mi ò àwọn tí wọ́n believe nínú Yorùbá nation àwọn ẹ̀wọ̀n wà useless they are all bastard of course our so-called governors are bastard thank you they are all bastard useless people evil people àdéhùn kíní bí eré ó dẹ̀ ti tó tọ́bọ̀ à ń kùn sínú pé ọ̀rọ̀ ẹ́sà sí ṣẹlẹ̀ ẹ̀wọ̀n mú àwọ̀ ẹ̀tún mú àwa náà ẹ̀tún mú wa mo máa dárí wèrè làwọn pípù ìkẹ́ ókè ẹ̀tún mú wa tá àṣírí yín bá tó abá kó oúnjẹ mọ́ yín lọ́wọ́ olè olórí burúkú ìwé tẹ́ fi máa ń jí owó wa náà lẹ́ fi kó oúnjẹ wa pamọ́ nígbà tí company fún yín lóúnjẹ kẹ́pin fún àwọn èèyàn free tẹ́ lọ ti oúnjẹ mọ́nú ilé ebi dẹ̀ ń pa àwọn èèyàn ní ìsìn ẹ̀wà mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ wá àná sí lockdown again torí ẹ mọ̀ pé ẹ ti ṣe tẹ́ already torí ẹ mọ̀ pé kò sí ẹnì kankan tó lè trust yín mọ́ ẹ̀wà mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ àná sí lockdown again ẹnìkan wá ń sọ fún ìfà ní gọ́vnà níbo yẹn ní gọ́vnà ní ilẹ̀ Yorùbá ní south both south west and south east
the only people wey we get na slave master. All of you na slave master na be. Torí ẹnikẹ́ni tó bá ti lè ń wo generation pé kán máa lọ sẹ́yìn kí family tó nìkan kó máa gòkè ọ̀gá ẹrú nìyí. And again, happy slave is the enemy of freedom. And trade wa fún generation yín, and trade wa fún ọmọ yín. Ayé wa ń wọ̀wọ́ sí lójoojúmọ́ ẹ̀rí yẹn rò. Wọ́n máa ṣàkèyàn lẹ́nu iṣẹ́, wọ́n máa ronú pé báwo láyé òun ṣe fẹ́ rí, tó dẹ̀ jẹ́ pé ìlú tẹ̀ ń travel lọ lójoojúmọ́ tó máa ṣàkèyàn lẹ́nu iṣẹ́, gọ́ọ̀mẹ̀ntì sì máa kí ẹ̀ fún. Tó bá jẹ́ gbogbo eléyìí lẹ́ ń ṣe ẹ máa lè irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Tó jẹ́ pé tó bá dá ìdó lẹ́nu iṣẹ́, gọ́ọ̀mẹ̀ntì á máa fún ẹni ẹ̀ lówó títí ó fi máa rí sẹ́mi. Àwọn àgbàlagbà tó jẹ́ pé wọ́n ti kọjá certain age tí wọ́n lè ṣiṣẹ́ mọ́, wọ́n máa gbowó lọ́wọ́ London gọ́ọ̀mẹ̀ntì. Even gan àwọn tó ń ṣiṣẹ́ fún ẹ̀yìn gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n retire, ṣé ẹ ti sanwó retirement wọn? Even gan àwọn tó ń ṣiṣẹ́ fún yín lọ́wọ́lọ́wọ́, ṣé ẹ ń fún wọn ní sálárì nígbà tó tọ́ àti nígbà tó yẹ? And again, ṣé ẹ ń fún wọn ní sálárì tó máa tó take care wọn àti àwọn family wọn? Ẹni tí ò ní dá fún ẹ̀yin olórí burúkú olè yìí, látòrí olórí yín títí dé ẹ̀yin tẹ́ kéré jù olè ní gbogbo yín, ẹ̀yin olè olórí burúkú ẹranko lásán yìí, tá a fi pépé yẹn ní tẹ́ dáwọ́ èèyàn bóra. Ẹ̀yin wá lẹ́yìn tó fẹ́ dúró fún ẹ̀yin wá fẹ́ máa tẹ́tẹ̀ before kó tó di pé Ìgbòho kó tiẹ̀ sọ pé òun tó fẹ́ lọ wọ́ọ̀nù wèrè tó ń kidnap àwọn èèyàn ní sáìdì ibi bẹ́ẹ̀ kó tó di kó lọ làwọn èèyàn ti wà nù náà lé àwọn wèrè yín, àwọn kidnap yín ní àwọn Fúlàní ẹ̀sìnmẹ̀ yín náà ti lé wọn kúrò nínú igbó. Ẹ má tanra yín rárá, ṣe ní díọ̀tì níyìn ni. Tó bá súnmọ́ gbẹ̀ election gbà ẹlẹ́ máa dẹjúlẹ̀ ojú wèrè tẹ ká sókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà ẹlẹ́ máa dẹ́lẹ̀ lẹ́ máa bro Tinubu má try kó fẹ́ wá ní 2023. Gbogbo àwọn tó ń tiẹ̀ sọ fún wọn pé ó ti tó gẹ́ kó fẹ́ rest, ṣe gbọ́ dáadáa, torí pé mo nífẹ̀ẹ́ yín mo fi ń sọ bẹ́ẹ̀. Ẹ sọ fún wọn pé ó ti tó pé ẹ fẹ́ rest. First of all 2023 ò lè wáyé, ẹ má tanra yín. A máa make sure pé gbogbo ẹ̀ fọ́ lójú. 2023 ò lè wá, ẹ má tiẹ̀ sọ pé ẹ fẹ́ di election rárá. Ẹni anybody tó bá fẹ́ dìbò fún yín ní 2023 ogun apakó tó di 2023. Ẹ̀yin olórí burúkú olè yìí, eléyìí tá a ti rìfò kí n la rí gbà ń bẹ̀. Ẹ fẹ́ máa tẹ́tì ayé wa, à ń béèrè fún ẹ̀tọ́, ẹ fẹ́ máa tẹ́tì ayé wa. Ẹ lè sọ wá fún ẹ lè secure wa. Ẹnìkan wá dìde pé àwọn tó ń dá wàhálà ilẹ̀ kò lọ bá wọn kò lé wọn kúrò nílẹ̀ wa. Ẹ̀yin wá fẹ́ máa tẹ́tì ẹ̀. Ṣé wọ́n ló gbéṣẹ́ fún Ṣèyí? Ṣé wọ́n ló gbéṣẹ́ fún àwọn Fúlàní kan máa kidnap wa ni? Ṣé wọ́n ló gbéṣẹ́ fún wọn ni? Àbí tó bá kidnap ọmọ àti ìyàwó ẹ̀ lẹ́ẹ̀kan wàá máa sọ nǹkan tó ń sọ yìí. Nítòótọ́ náà èmi náà ń gbà tẹ́mi náà ń wọ̀wọ́ nítòótọ́ mo máa ń support wọn pé láì mọ̀ pé àwọn bíbí wọn pretend dákú. Ṣé bọ́jọ́ tí Ìgbòho lọ bá máa idiot yìí tó pe rẹ̀ ní Sẹ́ríkì tó ń ṣàlàyé ọ̀rọ̀ fún pé kí ló dé tẹ̀yìn pípò ń kidnap wa? Ṣé bí ọmọ Sẹ́ríkì ń sọ pé àníbàn kankan bí kò tí ì sọ̀rọ̀ ẹja tọmọ tí kan nú àwọn ọmọ ẹ̀ ti fi lọ fàbọn yọ lẹ́yìn. Tẹ́ bá farabalẹ̀ wo fídíò ẹ̀ dáadáa níbi tó ti lọ bá tí Ìgbòho ṣá ti lọ ń bá Sẹ́ríkì olórí burúkú kidnapper ẹ̀ sọ̀rọ̀. Tó bá wo fídíò ẹ̀ dáadáa, ṣé o gbọ́ nǹkan tí àwọn ọmọ ẹ̀ sọ pé àníbọn bí? Táwa ló lọ fàbọn yọ, ọmọ Sẹ́ríkì tún lọ padà fàbọn yọ, ìkan fọ́ àbọn yọ ní the other side. Sunday Igboho sá lọ bẹ̀ torí pé kò fẹ́ kán dabẹ̀rú lọ́jọ́ ẹ̀. Ó lọ gbà, wọ́n lọ fàbọn yọ ìgé, ó lọ gbà ibi tínú ti bí àwọn gáàsì yẹn tán ti ń sun létí àwọn bòdòrò yẹn ń gbé lọ́jọ́ yẹn. But o rí kankan sọ fún Sẹ́ríkì yẹn, o wá lè lọ rìfáàsì fún ọ ẹni tó fẹ́ ẹ̀pù ẹ̀ fún nǹkan tó yẹ kí wọ́n ṣe. Nǹkan tó yẹ kí wọ́n ṣe ìyẹn wá ẹ̀pù ẹ̀ láì gbowó láì ṣe po san sálárì fún tó fẹ́ jà fún àwọn ọmọ Yorùbá. Ìwọ tó wá ń fi wá ṣẹrú wá sọ pé wọ́n bí aláyàbà bẹ́ anybody dá kó dì sọ́ọ̀pù Ìgbòho. Wọ́n bí aláyàbà bẹ́ anybody dá ojú mi dára. Wọ́n bí aláyàbà bẹ́ anybody dá kó lọ threat kó lọ mú Ìgbòho. Ẹ ti ń fi wá ṣẹrú látọjọ́ à ń wò yín, but Ọlọ́run ló sọ pé àwọn alálẹ̀ ló sọ pé àsìkò yín ti tó. Enough is enough. Wọ́n dẹ̀ ń wá láti ibẹ̀, wọ́n dẹ̀ ń wá lójoojúmọ́, wọ́n dẹ̀ ń occupy ilẹ̀ yín ní ìsìn wọn ti jẹ Sẹ́ríkì ní Lagos. Tó bá yá wọ́n máa change Sẹ́ríkì yẹn sí emir, wọ́n máa change Sẹ́ríkì yẹn, wọ́n máa change ẹ̀ sí emir. Lagos State náà dì lọrin, wọ́n bá dẹ̀ ti Lagos State gbà ilé ìtókù ti dúró. Ẹ wo dìwé tán fi occupy Ìbàdàn sí yìí. Kí ló dé ibi bá ní Aláàfẹ́ yín mẹ́ẹ̀ máa lọ sílùú yín ẹ takú síbi. Níwà ìbágbé yín ò dẹ̀ wọ̀. First of all, àti ẹ̀fẹ́ nǹkan tó ju ọmọ Nàìjíríà mọ́. Ẹni tó bá dẹ̀ mọ̀ pé òun fẹ́ Nàìjíríà kó lọ sí North London kó lọ máa gbé pẹ̀lú wọn. Simple as that.
torí bí ilẹ̀ Yorùbá òun ṣe Nàìjíríà tẹ́lẹ̀, ilẹ̀ Ìgbò òun ṣe Nàìjíríà tẹ́lẹ̀ wèrè Lugard ló sọ wá di Nàìjíríà. Mi wo dẹ̀ fẹ́ sọ wá di ó fẹ́ máa pè wá lórúkọ ẹ̀ ní lọ́dún àbí kí ló pè lọ́dún Republic àbí kí ló fẹ́ máa pè wá kí ó tó di pé girlfriend ẹ sọ pé no kán máa pè wọ́n ní nígà area. Nígà area dẹ̀ mí pé tẹ́ bá fẹ́ pẹ̀rú ní slave ẹ máa pè ní nígà nígà. Kí wá London nìyí ọ̀gá ẹrú happy slave Mr. Ṣèyí Mákindé happy slave lásán ni ẹ tó bá rí opportunity tó lówó lọ́wọ́ opportunity lásán lórí ó wà lè torí pé olówó lọ́wọ́ kó bẹ̀rẹ̀ sí ní máa threaten ayé wa. Nígbà tí èèyàn kan bá ní owó lọ́wọ́ láàrin millions of people irú owó wo ló níyẹn irú owó wo ló níyẹn èèyàn fẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ tó yẹ kó o ṣe as a governor security tó yẹ kó o provide fún àwọn èèyàn ó lè provide ẹ̀dẹ̀ tí ń lẹ́nu ẹ̀sìn pera yín ní governor ẹnìkan á dìde ó fẹ́ bẹ́ẹ̀ produce security ẹ̀ ó tún á sọ pé right wo ló ní kò ní dáa fún yàrá ìyá ẹ̀ ẹ̀yin olórí burúkú olè yìí right wo ló ní láti jẹ́ governor nígbà tó bá lè protect mi right wo ló ní láti jẹ́ president nígbà tó bá lè provide fún mi kí ló dé tó get the fuck away kúrò níbi tó kò sọ pé ó ṣe mọ́ tó bá jẹ́ pé ó lójútì kí ló dé tó resign kò sọ pé ó ṣe mọ́ pé ò ní right torí pé ó lè protect àwọn èèyàn àti Akérédolú náà tán kidnap àwọn èèyàn everyday àti idiot tó lóun wà lẹ́kìtì náà right wo lẹ ní láti pera yín ní governor I dey ask you so wọ́n táwọn ọmọ yín bá dìde máa fi sójà máa threaten wọn káàkiri àbí kò fẹ́ yẹ yín pípù yìí ni ta ló ràn yín sí wa náà ẹ̀dẹ̀ ń wọ ayé dẹ̀ ń bàjẹ́ lójoojúmọ́ ilẹ̀ Yorùbá dẹ̀ ń gbọ́ ó dẹ̀ ń wọ̀wọ́ lójoojúmọ́ ó ń wọ̀wọ́ sí lójoojúmọ́ àwọn northern dẹ̀ wá dominate ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ rí nǹkan kan sọ sí ẹ wo custom of head of custom àwọn ni brutai mi sójà àwọn ni immigration àwọn ni kí náà pé navy àwọn ni wọ́n tún wá lọ create Boko Haram ẹ wá ń ru wẹ́pọ̀ ẹ wá ń bọ̀ wọn owó síbẹ̀ every day by day billions of naira ń wọlé sí Bọ̀rọ̀nú billions of naira ẹ mọ iye àwọn northern people tán ti ara Bọ̀rọ̀nú di billionaire ni ẹ̀dẹ̀ ń kówó yẹn bíbá yìí ni àwọn máa lọ school bíbá máa struggle lọ school ẹ máa ní cut off mark fáwọn náà kò ní yẹ gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ dìde fún kínní tipẹ́tipẹ́ tẹ́ dẹ̀ mọ̀ pé kò ní yẹ yín gbogbo ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ ní lọ́ọ̀yà olórí burúkú tẹ́ kàn lẹ́ kàwé orí burúkú tó dárí fìlàní tí ó lọ primary school tẹ́ máa sá fún kò ní yẹ gbogbo yín ẹ̀yin olè olórí burúkú yìí ìwé yín tẹ́ kà tẹ́ máa fi threat brother yín. stand up fight for your right you fuck idiot tó tẹ́ lazy burúkú yìí you lazy for everything and now you dey serve Almighty God for your mind you call your own God useless idiot and you lazy for everything stand you cannot stand fear dey for your mind every day by day you no wan die you no wan suffer olórí burúkú ni wọ́n jáde bàbá mi tẹ́ bá pé suffer tẹ́ sufferness rọ ni ẹ máa sásẹ̀ but ẹ̀yin lẹ gbé Almighty God lórí ẹ̀yin lẹ gbé Almighty Allah lórí but stand for your people na lie ẹni tó wá gbé Almighty ìbáláyé wa Odùduwà lórí òun ló wá síwájú ogun ẹ̀yin Almighty God ẹ̀ wá ń sá sẹ́yìn nǹkan má pa mi kò ní dáa fún yín gbàtẹ́ ẹ̀ bá kú kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń jọ inú ayé kẹjí kẹdàgbàdàgbà kẹdẹ̀ tún kú dànù kí ló tún wà ń bẹ̀ kí wọ́n lórí tẹ̀ wá lè lo táàmì ẹ̀kẹ́ fi jà fún tí àwọn Ògún Ṣàngó tí wọ́n bá jà fún ilẹ̀ Yorùbá ṣé ẹnìkan máa pèrè ẹ̀ ní Mákindé lẹ́nu àwọn tẹ́ ń pè ní èṣù tẹ́ ń pè wọ́n àbábáwọ̀ èṣù tẹ́ ń pè wọ́n ní Sátánì tí wọ́n bá dúró tí ilẹ̀ Yorùbá ń gbà ẹ̀ ṣé ẹ máa pé ilẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ẹ wá fẹ́ sọ wá di idiot sí ìgboro ẹ máa tírẹ́tì wọn àti ìnísọ̀rọ̀ ẹ máa tírẹ́tì wọn kò ní yẹ gbogbo yín ẹ̀yin gọ́fúnà gbogbo yín pátá gbogbo ẹ̀yin lídà wa nílẹ̀ Yorùbá pátá ó lè níyín yàtọ̀ fún àwọn kọ̀ọ̀kan nínú yín bóyá tó fi out of that 1,000 leaders ta nílẹ̀ Yorùbá bóyá la rí 100 of you tó jẹ́ pé quality tó jẹ́ pé think about Yorùbá nation tó jẹ́ pé think about freedom for the people you are call yourself governor ó dẹ̀ lè dọwọ́ bojú kó sáré resign wọ́n dẹ̀ ń jíyàn gbé nílùú ẹ̀ day by day ẹnìkan wá dìde tí ò gbowó tí ò gba salary ó wá sọ pé no kíní must stop ẹnìkan tí wọ́n á sọ pé right wo ló ní kò ní dáa fẹ́nu ẹni tó sọ bẹ́ẹ̀ àbí tó bá jẹ́ rúmọ̀ nìkan tí mò ń gbọ́ lókù ẹ̀yin leader wa Yorùbá ẹ̀ mà wicked o
so wickedness àti ìgbà yẹn tí wọ́n fi hàn change ọkùnrin 40 pẹ̀lú gọ̀ọ́tì kan ó sì wà nù yín dè ní tán fi hàn change obìnrin 30 pẹ̀lú àtùpà ẹyọ kan àti gíláàsì ẹyọ kan ó sì wà nù yín dè ní abájọ náà torí ẹ̀ lẹ́fi máa ṣe ọ̀nà tí ó wọ 1 kilometre tẹ́ fi máa ṣe fún 4 months 6 months ẹ̀ ní parí ẹ̀ ní kúrò ńbẹ̀ ẹ máa parí ródóródó lọ ródóródó bọ̀ bí olórí burúkú ọ̀nà tó jẹ́ pé tó bá jẹ́ China ó lè jọjọ́ méjì ọjọ́ mẹ́ta náà máa fi parí ẹ̀ meanwhile China ẹ̀ abọ̀rìṣà ni lẹ́ ń pè wọ́n sóríṣà tí wọn ò wà wọ́ọ̀dì ju Ọlọ́run tẹ́ ń sìn lọ ẹ̀yin díọ̀tì olórí burúkú yìí ẹ̀yin tẹ́ ń sìn ẹ̀yin ni bóyá number 1 number 2 tẹ worship God àti Allah jù ní gbogbo àgbáyé ìfòjú ibi tán ti gbé wá fún yín lọ ẹ̀yin ọ̀nà lẹ́tún máa lọ bọ́rọ̀ owó ní àtọ̀dọ̀ China tó jẹ́ pé majority population wọn òrìṣà ni wọ́n ń bọ ṣé kò yẹ kó jẹ́ shame on you and the God wey you dey call ẹ wá sọ wá di foolish ìgboro ọmọ Yorùbá ọmọ aládé wá dọmọ ẹrú tẹ bá rá ẹnìkan tó wá dìde ẹ ti máa sáré lọ bribe ẹnìkejì ìyẹn àwọn máa sọ̀rọ̀ against ẹni yẹn ẹ máa tún da gbogbo ẹ̀rú nǹkan tẹ́ tún fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn àbí kò jọ lọ́tẹ̀ yìí ẹ má tiẹ̀ try rárá majority wa àti orí wa ti kò gbọ́rọ̀ mọ́ etí wo ò gbọ́rọ̀ mọ́ tó bá jẹ́ pé ẹ fẹ́ sọ wá di terrorist náà ní nǹkan tó ṣẹlẹ̀ yìí o tílẹ̀ Yorùbá fi máa dúró I agree any name tó bá wù yín tó bá tiẹ̀ ju terrorist lọ any name tó bá wù yín ẹ tún lè pè wá tó bá jẹ́ pé fún freedom ilẹ̀ Yorùbá ẹni a fẹ́ kúrò ní ọ̀ndà wèrè sẹ́ aláàbáwọn wèrè ṣe mọ́ aláàfẹ́ nǹkan àṣepọ̀ pẹ̀lú Nàìjíríà mọ́ tipátipá ni ẹni òkè tá a bá pín ìyà máa jẹ wá ṣé à ń gbádùn ní nísìnyí ẹ̀yin ọ̀dẹ̀ ẹ fi pa àṣírí yín ó ti tú owó tí Lagos State nìkan tó nìkan generate ẹ fi pa àtìmọ̀ ṣé gbogbo Northern State generate owó tí Lagos State nìkan generate abẹ́ fi pa àmọ́ nǹkan tó ń lọ ẹ máa tanra yín so gbogbo nǹkan tẹ́ ẹ dọwọ́ bò lójú ni ẹ Lagos State náà tún ní kápá ó tún ní ẹnu láti lọ máa yá owó ládùúrò owó tán generate ní Lagos State yé a ti ṣe àwọn èèyàn yàn ẹ dẹ̀ sì ń rìn nígboro báwo lẹ ṣe ń ṣe how come tẹ̀dẹ̀ ń wojú àwọn èèyàn nígboro tẹ̀dẹ̀ tí wọ́n dẹ̀ sì lè gbé yín gbà ní àwọn èèyàn ẹ ń bẹ̀rù o ẹ ti ẹ bẹ̀rù lọ́jọ́ kan káwọn èèyàn má turn to vampire kan dẹ̀ máa bite yín ẹ kí ẹ fún àwọn arúgbó ẹ kí ẹ fún àwọn ọmọ wẹ́wẹ́ ẹ kí ẹ fún àwọn ọmọ iléèwé ẹ bá wo school mi ẹ wò ó wèrè lẹ́yìn leader wa sà wèrè ní yín sà all of you wèrè ní yín àfẹlẹ́ nínú yín tó bá dìde lẹ́ni tó bá sọ pé òun support Yorùbá nation ni mo lè sọ pé ẹ ń ṣe wèrè àwọn olóṣì olórí burúkú bẹ́ẹ̀ ni wèrè ní gbogbo ẹ̀yin gọ́vnọ̀ wa House of Assembly o chairman local government o wèrè ní gbogbo yín ó lè ayé àti ọ̀run ní gbogbo yín tẹ́ bá fẹ́ yára yín ní ọpọlọ mo mọ̀ pé ẹ̀ ní ọpọlọ but ẹ yára yín ẹ tètè dìde kẹ́ support ilẹ̀ Yorùbá àfàìṣe yẹn ẹ máa blame ara yín at last wọ́n máa gbàgbé generation yín ní orí ilẹ̀ Yorùbá gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́ báyìí a ti ń kọ sínú ìwé ìtàn o ọjọ́ tí wọ́n Ṣèyí Mákindé sọ̀rọ̀ ó gbọ́ ẹ ti wà nù ìwé o ọjọ́ tí Sunday Igboho lọ bá àwọn wèrè sọ̀rọ̀ tán lọ yọ̀bọ̀n sí gbogbo ẹ ti wà nínú history book o ìwọ tó bá fẹ́ sọ̀rọ̀ yára ẹ ní brain kò mọrú ọ̀rọ̀ tí wàá sọ jáde lẹ́nu torí nígbà tí a bá gba ilẹ̀ Yorùbá tán bóyá ojú ẹ tàbí lẹ́yìn ẹ kójú má máa ti àwọn ìran ẹ tó ń bọ̀ torí pé o jẹ́ gọ́fúnà lẹ́ni tó bá jẹ́ gọ́fúnà lo agbára ẹ láti support wa láti gba ilẹ̀ Yorùbá ni ṣùgbọ́n tó bá go against ẹ àwọn tí wọ́n kọ́kọ́ tẹ ilẹ̀ Yorùbá dó wọ́n máa bí ìwọ àti generation ilẹ̀ Yorùbá ẹ tó wá ń gbé ẹ kò wá ní máa gbé ẹ mọ́ spirit àwọn tí wọ́n kọ́kọ́ tẹ ilẹ̀ Yorùbá dó máa kẹ́yìn sí ẹ ó máa fight ẹ torí ẹ̀mí wọn bínú lọ́wọ́ tí a wà yìí torí ẹni tó bá mọ̀ mí tẹ́lẹ̀ ó máa mọ̀ pé mi ò lè jẹ́ ẹ̀kọ́ kan tán torí ó yé mi náà lẹ́nu pé gbà ọ́ ni mo wá di báyìí ṣùgbọ́n nígbà tí mo sùn lọ́jọ́ kan ni mo wá mọ̀ pé ẹ̀mí wọn ti wọnú mi lọ ni. ó dẹ̀ mọ̀ mo bẹ̀rù kú ju kí ló dá alẹ̀ lọ nígbà kan rí bọ̀dì lọ́wọ́ ẹ̀ ibi tí mo wà ẹ́ ẹ̀yin ẹgbẹ́ bọ̀n yín sí mi létí tó bá jẹ́ ní orí ọ̀rọ̀ kí a lè free yìí ni màá fi tayọ̀tayọ̀ gbà
any governor tó bá tún padà go against ilẹ̀ Yorùbá ẹ̀ kò ní yẹ family ẹ̀. Then gbogbo àwọn generation orúkọ wọn máa wà nínú ìwé tí ó bá di ọdún kan tí ilẹ̀ Yorùbá bá dá dúró tán a máa fi wọ́n sí inú ìwé ìgbàgbé tó jẹ́ pé wọ́n ní jẹ́ nǹkan kan ní ilẹ̀ Yorùbá. A dẹ̀ máa kọ story history tó jẹ́ pé ó máa bà wọ́n lójú jẹ́ títí ayé ni. Enough is enough. Káwọn people kan filẹ̀ wa lẹ̀ kán máa lọ sí ìlú kán máa lọ sí north wọn. Ẹni tó bá wù nú wọn kó lọ bímọ 200 kó má kí ẹ̀ fún kò sí hàn tó kàn wá. Kán fi ilẹ̀ Yorùbá kalẹ̀. Àbí wọ́n ti gba Èkó àbẹ́ẹ̀rí wọn ni gbogbo Àpápá wọn náà dominate ẹ̀ ń sìn. Ọmọ Lagos State wo ló lè sọ pé òun lẹ́nu ní Àpápá. Eléyìí tó bá lẹ́nu á jẹ́ pé ó tún jẹ́ pé ó súnmọ́ wọn dáadáa. Wà á lọ pa kúlọ́kúlọ́ lábẹ́ Haúsá kó tó lè ní position ní ilẹ̀ bàbá ẹ̀. Shame on you people. Ìwọ ọmọ Èkó tó bá lè dìde kó lé àwọn idiot kúrò ní o àti ọba tẹ́ ní àti whoever tẹ́ ní kó lé wọn kúrò. Ọmọ àlè ni ẹ́ mẹ́ ọmọ àlè ni ẹ́. Àwọn èèyàn wá láti far away ó wá di pé kí náà pé Mallam ti ń jẹ commissioner ní Lagos State. Olúwa ọmọ na so na mumu reach everybody there believe pé ilẹ̀ wise jù ní gbogbo àgbáyé ní gbogbo Nàìjíríà. Ẹ mumu gan o ẹ wá jẹ́ kó máa tọ̀rìn wá kó máa pàṣẹ fún yín. Ẹ dìde àsìkò ti tó. Ẹ jẹ́ kí gbogbo fún bàbá Ìgbòho ní support. Ẹ jẹ́ ká fún wọn ní support anywhere tó bá mọ̀ kó wà ní Nàìjíríà. Ẹ jẹ́ ká fún wọn ní support. Kán lè mọ̀ pé enough is just enough. Ẹ jẹ́ ká fún wọn ní support. Ẹni tí ó bá lè lọ kó fún ẹni tó bá lè lọ ní owó mọ́tò kó fún wọn ní support. Ìlú ibi bẹ́ẹ̀ ẹ lọ gbé sójà yín síbẹ̀ kí gbogbo àjọ pàdé síbẹ̀. Ó tún máa wà nínú history pé ní ọjọ́ tí àwọn ọmọ Yorùbá dìde o tí wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá nítorí ẹ̀ ní gọ́fúnà kan tí wọ́n ń pè ní Ṣèyí Mákindé àti àwọn olè ẹ̀ tó kù ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń pera wọn ní gọ́fúnà àti olè ńlá wọn tó jẹ́ ọ̀gá wọn tó ń pera wọn ní president. Ní ọjọ́ náà ni wọ́n di kúùkù papọ̀ tí wọ́n sì rán àwọn sójà tí wọ́n sì pa bóyá 2000 ọmọ ilẹ̀ Yorùbá. Ìyẹn náà máa wà nínú history. Bọ̀ tó bá jẹ́ pé àwọn alálẹ̀ wa gbógo fún ọ̀lẹ wa ẹ má gọ̀ àwọn tẹ́ rán wá àwọn náà máa forí ko. Ó ṣe máa jẹ́ nìyẹn. Ní ṣe protest tẹ bá believe pé tẹ bá ti arrest Ìgbòho a máa gbé kinní ṣe protest free Ìgbòho pẹ̀lẹ́ máa tún arrest àwa tó kò sí àwọn tó jọ. Tẹ bá ti arrest Ìgbòho ogun bẹ̀rẹ̀ nìyẹn. Mo ń sọ ẹ wojú mi dáadáa ogun bẹ̀rẹ̀ face to face nìyẹn kòrókòró. Ọjọ́ tẹ bá ti lè arrest Sunday Ìgbòho gbàgán báyìí ẹ ti bẹ̀rẹ̀ ogun nìyẹn. Ṣé bẹ́ẹ̀ sì ní peace díẹ̀ kò ní sí àwọn tó jọ mọ́ peace mọ́ ń gbà ẹ̀. Ṣé gbọ́ dáadáa gbà ẹ lẹ máa rí original Boko Haram gbà ẹ lẹ máa rí original Fulani Herdsmen. Ṣé gbọ́ ẹ rọra filẹ̀ ẹ já lọ ṣe nǹkan tó wù wá láti ṣe ká kọ́kọ́ lé àwọn ẹlẹ́yọ̀rọ̀ orí burúkú ká kọ́kọ́ tiẹ̀ kúrò ńlẹ̀ wa náà ká rójú ráyè máa bó jẹ́ petition náà la fẹ́ sign ni ká lè rójú ráyè ká lè máa sign petition. Of course wọ́n gba Àpápá mọ́ yín lọ́wọ́ wọ́n gba Ege mọ́ yín lọ́wọ́. Ẹ máa ní Èkó arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ́ Èkó tó ti wà lójú wọn for years. Ẹ ṣe bàbá mi Èkó tó ti wà lójú wọn for years. Ẹ lọ wò wọ́n nígbà tí mo wà ní VI wọ́n pọ̀ rárá ń gbà but lẹ́nu bóyá bí last week bóyá last month tí mo lọ sí VI gbogbo ilé tó jẹ́ security àwọn ni mò ń rí bẹ̀ kí ló dé. Ẹ mà àwa south ibà àmùmú gan o and you people ẹ̀ tí gbọ́n kẹ́ lè lé àwọn people kúrò kan má ṣe security fún yín mọ́. Ìwọ tó bá lọ kọ́lé tó fi àwọn people síbẹ̀ kan máa gbénú ẹ̀ àánú ẹ̀ ṣe mí o àánú ẹ̀ ṣe mí má jẹ́ fọ̀rọ̀ sórí àwọn sọ torí èmi náà ti jọ bàbá mi Sunday Igboho torí tẹ bá mú Sunday Igboho lé ní ẹ kàn ṣe ra yín ni torí àìmọye èèyàn tó wà tó jẹ́ pé ó burú ju Sunday Igboho lọ. Gbogbo irú nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ lọ́jọ́ ẹ̀ tó bá jẹ́ pé irú èmi ni àwọn idiot yẹn wá yọ̀bọ̀n fún mi ní kúrò ń bẹ̀ lọ́jọ́ ẹ̀. Ọjọ́ ẹ̀ gangan ni generation wọn máa run generation Seriki yẹn
tó bá jẹ́ èmi ní Ìgbòho lọ́jọ́ ẹ̀ tí a lọ bẹ̀ tí mo lọ ń bá wọn sọ̀rọ̀ tí bínú bí tọmọ Ìgbòho ọmọ Sẹ́ríkì wá fa ìbọn yọ fún mi, I swear, mo swear ní orúkọ àwọn alálẹ̀ tó bá jẹ́rú èmi ní ọjọ́ yẹn ní gbogbo generation àwọn Fúlàní tó wà ní village yẹn ọjọ́ ẹ̀ ló máa lọ sí. But torí pé Ìgbòho bàbá Ìgbòho jẹ́ nice person torí ẹ̀ ló fi ń káàmù àwọn èèyàn tí wọ́n tẹ̀lé ọ̀pọ̀ náà kò padà rí wọn káàmù dáadáa náà débi wípé inú lọ bí àwọn kan tán lọ padà lé àwọn idiot kan kúrò nínú abà tí wọ́n fi ń kidnap àwọn èèyàn níbi tán kidnap àwọn èèyàn sí. Ó dẹ̀ tún rí gbogbo ilé face to face tó yẹ kó wá sí conference kò ní à Ìgbòho mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi gan ni o ó ṣe gan ni o mo dúpẹ́ o kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan tó bá tún ní owó gan kó tún fún lówó kó wá lọ àrẹ́sì olórí burúkú o ọmọọṣẹ́ tó ń jẹ́ kí lorúkọ ẹ̀ Sẹ́ríkì whatever kó lọ àrẹ́sì ẹ̀ wọ́n á sọ pé right wo kò ní dá fún ẹnu tó fi sọ pé right wo ni Ìgbòho nìyẹn. tèmi àti ẹ̀ bá jọ pàdé face to face ó gbé security ẹ̀ kúrò káyọ̀mí àti ẹjọ́ pàdé kọ́nà ó lè má bá mi sọ nọ́ọ̀sẹ̀sì ọ̀rọ̀ ni. àá máa dìbò fún yín a máa struggle fún yín máa wọlé ìbò tán ẹ̀yin Curtis ẹ̀yin bros Curtis ẹ̀gbọ́n mi àti ẹ̀yin brother mi ní ìsìn mo fẹ́ kẹ́ exchange weapon ni pé ẹ ṣe ẹ love ẹ dìde láti jà fún south wa ń bíbà yìí wọ́n tó jẹ́ south east dìde kó lọ jà fún south east wọ́n tó jẹ́ south jà fún south wọ́n tó jẹ́ wà fún ní south west ń bíbà jà fún south west. Stop killing yourself, you Curtis ẹ má para yín mọ́ ó ti tó báyìí ó yẹ kẹ́ ẹsẹ̀ wá jà fún ilẹ̀ bàbá yín nǹkan tó jẹ́ kí poverty wọ̀ yín lẹ́wù débi pé ẹ máa rí ara yín bí ọ̀tá ara yín kẹ́ máa pa yín torí nǹkan tí ò tó nǹkan ń ló délẹ̀ yìí ẹ jà fún ìlú yín kẹgbàlú yín lọ́wọ́ àwọn olè àwọn gọ́fúnà olè tí wọ́n ń lò yín fún irinṣẹ́. ìbàjẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ yín ni ṣebí wọ́n bá lọ dá iléeṣẹ́ kalẹ̀ fún yín wọ́n bá fi yín jẹ chairman níléeṣẹ́ yẹn kí ló dé tán fún yín lówó kẹ́ lọ pààyàn kí ló dé tẹ́ àkọ́kọ́ rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá wa. so nǹkan tí mo fẹ́ sọ ni wípé nothing should happen to Chief Honourable King Ọba kí tún ni mo tún lè pè wọ́n Governor Sunday Ìgbòho torí òun ni mo rí gẹ́gẹ́ bí gọ́ọ̀mù Yorùbá ń sìn yìí gbogbo ẹ̀yin tó kù alájẹbánu ni yín tàbá ń rí yín nígboro táwọn èèyàn bá gọ́ọ̀nà lọ́kàn wọ́n ń ro èrò burúkú sí yín pé olè ní yín ni o ẹ má gọ́ wọ́n ṣe ń pè yín ní gọ́ọ̀nà yẹn bẹ́ẹ̀ náà ṣe ń rò pé àwọn olórí burúkú olè nǹkan tán ń rò fún yín nìyẹn o so ẹ má gọ́ rárá ẹni tẹ́mi mọ̀ tó dìde fún mi pé no enough is enough òun ni mo mọ̀ ní mẹ̀sáyà ti tèmi òun ni mo mọ̀ ní gọ́ọ̀nà ti tèmi òun ni mo mọ̀ ní ọba ti tèmi wọ́n tó wá bá fẹ́ di bí ẹ̀ ọ́ tó bá fẹ́ tó wọ́n náà lọ ṣe jùlọ ṣé àmọye ọba ta nílẹ̀ Yorùbá ni ṣebí torí àjẹbánu tí wọ́n ti gbà owó tí wọ́n ti gbà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ṣebí torí ẹ̀ ní anybody wọn ò fi lè sọ̀rọ̀ àmọye ọba ta nílẹ̀ Yorùbá náà kí ló dé tí kankan nu wọn ò lè sọ̀rọ̀ wọ́n ti gbowó federal government wọ́n ti gbowó state government ẹ wá mẹ́sì àwọn ọba wa tó di kọ́ ẹ wá fi àwọn ọba wa ẹ wá lọ fi wọ́n sí abẹ́ local government chairman the same ẹ̀yin idiot lẹ máa travel lọ sí UK lẹ máa lọ rí Queen Elizabeth wèrè ń wọ́rí yín wèrè gidi wà nínú ẹ̀jẹ̀ yín ẹ mẹ́sì nǹkan tẹ́ ní nílé gẹ́gẹ́ bí ẹ ṣe ń pe èṣù láàlú ògiri òkò ní Satan tẹ́ lọ ń praise Abraham tẹ́ ń pera yín ní ọmọ Abrahamu I'm sorry o ẹ̀yin màmá mi tẹ́ ẹ̀yin bàbá mi tẹ́ jẹ́ Christian tẹ́ ń gbọ́ mọ́ ṣe bóbò wa ni mò ń sọ fún yín yìí o mọ́ ṣe bóbò wa ni mò ń sọ fún yín yìí o ẹni ọmọ tó bá lọ ń pe bàbá oníbàbá ní bàbá ẹ̀ tó ń sọ pé bàbá tiẹ̀ pé devil ni ọmọ àlè ni simple as that. Abraham mọ nǹkan kan tó ń jẹ́ Africa mi mọ̀ bóyá ó mọ̀ nǹkan kan nípa Nàìjíríà ó likely kó travel lọ sí Egypt but wọ́n ti máa pe Egypt ní Africa nígbà yẹn kò tí ì síyàn tó ń jẹ́ Africa kìíní nígbà yẹn àbí ṣé Abraham sọ Yorùbá rí ni báà lè mi tí mo á jọ yìí máa pe bàbá tèmi àwọn bàbá tí wọ́n kọ́kọ́ tẹlẹ̀ idó ní dẹ́fù káti ẹ̀ gbà pé ọ̀run wà pé ìdájọ́ wà lọ́run ẹ fi wọn àti Ọlọ́run lẹ̀ tó bá jẹ́ pé ó ń ṣe bí kọ́lọ́run dá lẹ́jọ́ náà ìyẹn tó bá jẹ́ pé Ọlọ́run kan náà ló fẹ́ dájọ́ èwo wá tèmi tí máa pe bàbá tèmi èṣù láàlú ògiri òkò Ṣàngó Ògún Ọbàtálá ọba tààtà ọba takuntakun lóde ọ̀run tí máa pè wọ́n ní evil torí ẹ̀ náà láyé wa fi ń wọ́ sìsì lójoojúmọ́ òyìnbó máa wá bíbáyìí a máa ṣerú fún wọn
a tún máa travel lọ sí abroad a tún máa lọ ṣerú fún òyìnbó nǹkan tán fẹ́ náà nìyẹn wọ́n bà culture yín jẹ́ pim dignity kò sí ń bẹ̀. àlọ́jọ́ tí mo rí àbókí ní Lẹ́kí mo ní àbókí ló pọ̀ tó ibi báyìí ewu ń bẹ lóko ló ń gẹ́ bàbá ẹ̀yin ti vi ẹ̀yin náà lọ máa kóra yín jọ torí Ọlọ́run ẹ lè create small group fún mi bẹ́ẹ̀ kẹ́ attach ẹ pẹ̀lú big group anytime ni wàhálà lè wà a mọ̀ pé struggle ti bẹ̀rẹ̀ báyìí torí particularly fún ọ̀rọ̀ tí Mr. Ṣèyí sọ yìí tó sọ fún Governor Sunday Igboho yìí ọ̀rọ̀ tí Mr. Ṣèyí sọ Ṣèyí Ìbàdàn tó pèrè ní governor torí kò ń ṣe governor mọ́ ìwọ tó bá ti lè kí ẹ̀ fún àwọn èèyàn ó ti sọ governor ó ti sọ honourable ẹ̀ dànù ọ̀rọ̀ tí Mr. Ṣèyí sọ fún Governor Chief Sunday Igboho yìí ní ọjọ́ ẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé struggle ti bẹ̀rẹ̀ báyìí nítòótọ́ àti rẹ́dí àti rẹ́dí náà tẹ̀lé díẹ̀ but nǹkan tá à ń dúró dè náà ni pé ẹ jẹ́ á fi petition sí but last time tí bàbá Ìgbòho wá sí Yorùbá award tó sọ̀rọ̀ mo rò pé nítòótọ́ báyìí ni kìíní ṣe máa rí ó tún happen lọ́jọ́ ẹ̀ pé a tún lọ ṣe meeting pẹ̀lú àwọn kíná pé àwọn ìlànà ọmọ Yorùbá a tún lọ ṣe meeting pẹ̀lú wọn ẹni tá a bá tó bá wa sọ̀rọ̀ but ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ó jẹ́ kí n mọ̀ pé struggles a sì máa lo ogun ní ilẹ̀ Yorùbá ẹ̀ kí ilẹ̀ Yorùbá ẹ̀ kó lè dúró torí àwọn tó ń jẹ ní ilẹ̀ Yorùbá ẹ̀ ti pọ̀ jù ó dẹ̀ ti dùn mọ́ wọn lẹ́nu ẹ wà tọdún tí wọ́n ti ń fi Boko Haram jẹun tí Boko Haram bá dúró lénìí àwọn wèrè gọ́fúnà náà tí wọ́n á tún lọ wá Boko Haram míì lọ́la wọ́n á tún train wọn dáadáa owó tó yẹ kẹ́ fi kẹ́ fáwọn ọmọ yín ẹ̀yin ń bímọ wèrè làwọn pípù yìí gbogbo Nàìjíríà ti wá ya wèrè báyìí gan ẹ máa bímọ ẹ ní kẹ́ fáwọn ọmọ yín àwọn ọmọ yẹn máa disturb wa níbàá máa ṣe sàrà nítorí Ọlọ́run ìwọ Yorùbá tó bá tún padà fún Málàní ọ̀ Fúlàní ọ̀ wọ́rẹ́fà ní sàrà tó lówó sàrà torí Ọlọ́run ó yóò fi ṣe sàrà ọ̀ fi ṣe tutù ilẹ̀ Yorùbá bí ẹ́ ṣó gbọ́ dáadáa tó bá fẹ́ fi ṣe sàrà nítorí Ọlọ́run orí ọmọ Yorùbá tó ń sọ́fà àfi tó bá jẹ́ pé owó tó bá jẹ́ pé tó bá fún wọn fẹ́ lọ kú dànù ni ẹ̀hẹ́n ò lè fún wọn bọ̀ tó bá jẹ́ kó fẹ́ help wọn nítorí pé wọ́n ń ṣe sàrà torí Ọlọ́run lọ fún ẹ má fún wọn mọ́ lówó mọ́ ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ni máa ní àwọn náà lára you my Igbo brother let your south east dey hard for them tí south east and south west tó bá dey hard if our land dey hard for them to live dem go comot for this land àsìkò tí wọ́n á pè ẹ̀yin tí ẹ mọ ọwọ́ yí padà nílẹ̀ wa náà lélẹ́yìí pé ẹ fún wa ní nǹkan ẹ jẹ́ lọ dálẹ̀ sí orí burúkú ibi tí wọ́n bá wà kára bẹ̀rẹ̀ sí ni máa ní wọ́n kán kúrò nílẹ̀ wa ká tó sọ̀rọ̀ petition tán ká tó mọ̀ pé ókè o kíní kan ló kù dẹ́ a máa mọ̀ pé a máa lọ ti gbogbo bọ́dà wa gbogbo bọ́dà tó wọ south wa ń bíbà yìí a máa lọ blọ́ọ̀kù ẹ̀ pa kán má wà látọ̀ káwa náà má lọ láti bíbà wọ́n tó bá mọ̀ pé ọ̀rẹ́ wọn ni ó lè lo plane wẹ́rẹ́fà wọ́n bá dẹ̀ já plane ẹ̀ bọ́ lójú ọ̀nà kò síyàn tó ka yé ń bíbẹ̀ ẹ̀yin tẹ́ bá léyàn ní north ẹ tètè pè wọ́n o ẹ tètè pè wọ́n kán máa rẹ́dì o tó bá jẹ́ pé wọ́n fẹ́ di ẹrù ni ó bẹ́tà kán tètè di gbogbo ẹrù wọn wá tó bá jẹ́ pé wọ́n ní property ń bẹ̀ it's better bóyá kán ta property wọn ọ̀kan mi mọ bọ́n ṣe lè ṣe ọ̀kan fi rẹ́ǹtì fún àwọn tó bó jẹ́ pé tán bá débẹ̀ tán bá fẹ́ ṣe nǹkan sí wọn nílé ṣe nǹkan fún wọn ó tán bọ̀ pé gbogbo eré ilé tẹ máa fi ń pọ́n wa lé pé ọmọlúàbí ni à ń sọ ọmọlúàbí mọ́ ìyẹn náà fi àfẹ́ ọmọlúàbí kankan ò gbé wa ẹ má pè wá lọ́mọlúàbí mọ́ ẹ bẹ̀rẹ̀ sí ni máa pè wá lọ́mọ burúkú ó dáa bẹ́ẹ̀ tó bá jẹ́ torí ilẹ̀ Yorùbá ni a fi fẹ́ jọ́ ọmọ burúkú it's okay for me ẹ má fi ọmọlúàbí ẹ má fi bóbò wa mọ́ ẹ̀yin fi ọmọlúàbí bóbò wa wèrè làwọn bíbí kò ní dáa fún yín Ọlọ́run sì tì ẹ má bìlíìfù owó tẹni ló fi dáa fún yín ni ẹ̀yin yẹn máa sọ kún àtìláàsì ni ẹ̀yin gọ́fúnà wa ẹ̀yin lídà wa ni mò ń sọ fún ẹ máa sọ kún àtìláàsì lẹ́yìn wọ́ọ̀la ni tàbájọ́ wá fẹ́ dìde ọmọlúàbí ní Yorùbá no à ń sọ ọmọlúàbí mọ́ gẹ́gẹ́ bí orin kan tí mo tún fẹ́ kọ sí fún Yorùbá nation mo ní Yorùbá tútù ó wọ yín but alákòókòrò ò lè mú Yorùbá àwọn tó ti darúgbó kò yẹ kán lè mú omi tútù wọn lè mú Yorùbá tútù tá tútù àwọ yín à ń ṣe àti di èèwọ̀ fún alákòókòrò ẹ̀yin tó dẹ́kun alákòókòrò nìyí
ẹ má sọ wá di mùmú àyè sọ ọmọ à ń ṣe ẹ fi ọmọ jẹ́jẹ́ ẹ kọ́kọ́ káńsù yẹn kúrò fún wa ná ọmọ jẹ́jẹ́ tá fi ṣe wá jẹ́jẹ́ tá fi di ẹrú dè ní iná nìyẹn ọmọ Yorùbá wá dípọ̀ ọmọ Yorùbá ó lọ ń ṣe ẹgbẹ́ kí náà pa àwọn pípù yìí àwọn Libya Ṣàngó odidi ọmọ Yorùbá ọmọ aládé tó jẹ́ pààlà ọkọ ní tẹlifíṣàn in the whole West Africa àwádìí páwọn ọmọ wa ń lọ ṣe aṣẹ́wó. Shame on you, all our government, all our governor. Shame on you people. Látòrí Ọbásanjọ́ dé orí ẹni tó kéré jù dé Tinubu dé orí local government chairman dórí councillor. Shame on you people, idiot people, greediness people, greedy people. Nǹkan tó sàfẹ́ wọ́jú nǹkan tẹ́ mọ̀ ní pé tinú yín nìkan. Tẹ́ bá rẹ̀ tó wá stand for truth. The next náà ni pé kẹ́ lọ pàdánù. Àmọ́ iye mi ló ti ọwọ́ ẹ̀yìn ka èèyàn yìí bọ́. Ìwọ tó bá mọ̀ pé ẹgbẹ́ gọ́vnọ̀ kìíní kan tètè lọ sọ fún kó jáwọ́ gbogbo ẹ̀yìn. Mo ní ọ̀rẹ́ sójà tó àdẹ̀jẹjẹ ọ̀rẹ́ ní orí fẹ́ kí náà pé tó kẹ́ mọ̀ pé mi ò kí ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní ẹ̀gbọ́n tó jẹ́ sójà ọ̀ ẹ̀ ní àbúrò tó jẹ́ sójà ọlọ́pàá ẹ tètè pé wọ́n kẹ́ sọ fún kán má go against àwọn freedom àwọn èèyàn wọn o torí pé the same àwọn èèyàn yìí àwọn náà ń jà fún o àwọn náà ń jà fún o torí mi mọ ibi tí ọlọ́pàá máa ti iṣẹ́ tó jẹ́ pé máa fún ní sálárì tí ò ní mí ní ẹ̀ nílé kí ẹ̀ fún ìyàwó ẹ̀ nílé kí ẹ̀ fọmọ kí ẹ̀ fún security people ẹ̀ nílé kí ẹ̀ fún wọn àwọn ìyàwó agbẹ̀gúnjẹ lójú títì ẹ̀ máa bú wọn ẹ̀ máa dá wàhálà lẹ̀ tán ẹ̀ máa tì wọ́n sí wọn pé àwọn náà nìkan lọ bá àwọn aráàlú àwọn nìkan lọ bá àwọn aráàlú míwàá wàhálà ẹ̀yin gọ́vnà ẹlẹ́dà kalẹ̀ àwọn idiot tí wọ́n gbọ́n náà láàrin náà wọn náà wọ́n máa kọ́ọ̀kì bọ́n máa shoot everybody. Ẹ sọ fún ẹni tó bá ní ọmọ ọlọ́pàá tó jẹ́ fámìlì ọlọ́pàá ni ẹ tètè pè wọ́n kán stop ẹ̀ lórí struggle wọn gbọ́dọ̀ takò wá torí tán bá ti takò wá ti takò freedom ara wọn náà ní ilẹ̀ á dẹ̀ mú wọn. Aláàfin of Ọ̀yọ́ bàbá ikú bàbá yèyé ẹ ti tutù ju o títutù ti yín ẹ̀ wọ yín rárá. Kí ló dé nígbà tí Gani Adams ti sọ pé àfìgbà tẹ bá fóun ní àṣẹ kó tó di pé ó máa dìde kí ló dé lè fún wọn láṣẹ láti ìgbà yẹn kí ló dé tẹ̀lé fún wọn láṣẹ kẹ́tì ẹ̀ kọ́kọ́ pa ìtìjú yẹn rẹ́ kúrò. Ẹ wá wò ẹ wo a little respect tí àwọn politician yín fún yín tán bá fẹ́ ṣe election máa láì dá síwájú yín gba ẹlẹ́jọ́ ajó papọ̀ tán máa rá bàbà ọ̀tán bá ti wọlé gbámlé ní báyìí wọ́n ti dọ̀gá yín nìyẹn constitution náà dẹ̀ ló fàyè gbà wọ́n. Kí wá ló dé tẹ̀ ń gó ègé sí ilẹ̀ Yorùbá kí ló dé tẹ̀ ń gó ègé sí Yorùbá nation. Ìsìn la nílò yín ẹ má jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá nation jẹ́ ọ̀tá wa ní ilẹ̀ Yorùbá nation Aláàfin of Ọ̀yọ́ Ọọ̀ni of Ifẹ̀ ẹ má jẹ́ ọ̀tá wa torí tẹ bá jẹ́ ọ̀tá wa gan ẹ̀yin gangan ti jẹ́ ọ̀tá history yín first of all torí pé Yorùbá ń ṣe Nàìjíríà láti bẹ̀rẹ̀. Èmi fi pé àwọ̀ educated ní south yìí báyìí ni mi mọ̀ pé foolish ògọ̀wọ́ ojú ti àgùntàn lọ. Nígbà tí òyìnbó wèrè ordinary òyìnbó tó wá tán wá sọ bẹ́ẹ̀ ṣe máa live life yín tẹ̀dẹ̀ jókòó síbẹ̀ látọ̀dún yìí àtúndú pé agreement tún expire kò tún sẹ́ni kankan tó lè sọnù gbogbo yín kó ẹ̀yin people ẹ̀ máa useless gan tó bá ẹnìkan wá jáde lọ́la àmì sàn orí burúkú wo ni ìyáláyàbá bẹ́ẹ̀ sàn tó jẹ́ pé ó fi ń tẹ́tí àwọn èèyàn àwọn innocent people káàkiri ìgboro ni sàn tó yẹ kó fi defend ilẹ̀ bàbá ẹ̀ tó lè defend èèyàn kọ́ ní Nelson Mandela ni tí ó wá jẹ́ ti Nelson Mandela àtàwọn tó kù tó wà ní abroad gẹ́gẹ́ bí àwọn èèyàn wá ṣe wà lábroad ń sìn ṣé South Africa ṣe bọ́ndà àwọn wèrè ilé ìgbàlódé náà ṣì máa wà. Àwọn sọ́kẹ́ bàbá ẹ̀yin tẹ́ jẹ́ leader wa tó yẹ kẹ́ support wa yìí náà lẹ̀ wá ń dí wa lọ́wọ́ ẹ fi ìpáyé gbà kan ni tí anybody bá lọ disturb ilé lásán ẹ ti fẹ́ dá ogun kì í ṣe pé ẹ ti mọ̀ọ́mọ̀ dá ogun lẹ̀ lórí ilẹ̀ Yorùbá nìyẹn tí anybody bá lọ disturb freedom tá à ń wáyé tẹ́ bá ti lè join wa ẹ má jẹ wá lẹ́sẹ̀ o ẹ má lọ gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ wa jẹ́ o ẹ má sọ anything against wa tẹ́ bá ti mọ̀ pé ẹ lè join wa ẹ rọra dúró sórí ọwọ́ yín káà náà máa dúró sórí ọwọ́ tiwa ẹ má tiẹ̀
try láti ẹ̀ ti go against wa for once bóyá nínú èrò ọkàn yín ẹ dúró sórí ọwọ́ yín. The next option yẹn is either you join us or you leave us, let us do our own things. Enough is enough. Mi lè jẹ́ kọ́mọ mi tún grow torí first of all èmi tí mo wà báyìí mi ò lè rí ọjọ́ iwájú kankan fún mi àti fún London Nigeria tí mo wà yìí torí ẹ̀ ló fi ń ká mi lára tí mo fi di angry slave. Àwa ni angry slaves, àwa tá agitate fún freedom yìí, but a lot of angry slaves sì wà tó jẹ́ pé wọn ò mọ ibi tán fẹ́ kórí ẹsẹ̀ sí. Ẹ̀yin happy slave ẹ wá ń disturb wa. Wọ́n ti sọ náà pé angry slave all of his chain. Ẹ kàn believe pé ẹ jẹ́ governor ni ẹ̀wọ̀n ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wà lọ́wọ́ yín. Nígbà tí Haúsá bá wá láti ọ̀dọ̀ wọn Fúlàní tán wá látọ̀dọ̀ wọn tán wá kó gbogbo ẹrù yín in the name of pé à ń bá bọ́. Kí ló dé tán cancel tó bá jẹ́ pé wọ́n fẹ́ kí Nàìjíríà dúró, kí ló dé tán cancel regional government? Kí ni ìrísí ẹ̀ tán fi cancel regional government nígbà tí Yorùbá ń tẹ̀síwájú tá ń gòkè sí everyday? Wọ́n wá rí the way ta fi move tí àwọn East náà fi move wọ́n cancel regional government. Kí ni reason? No good reason. Àwa wà London Nàìjíríà tó bá jẹ́ pé regional government láṣì wà ṣípò náà ti máa rí owó tán máa fi finance Boko Haram tán lọ dálẹ̀ fúnra wọn. Àwọn á dá Boko Haram lẹ̀ fún wa wá owó tax tèmi ń san kò ní yẹ yín ni ẹ̀yin pípù yìí ṣá èmi ń san tax ẹ̀yin fi lọ ja Boko Haram àbí kò ní dáa fún yín. Tax táwa wá ń san we are ready bro. Tax táwa wá ń san ẹ̀yin wá lọ pín torí pé ń bá Boko Haram jà. But they sign amalgamation with another people. Amalgamation wey they sign now don expire. But the armed robbers still dey say they want Nigeria. Anybody tó bá lóun fẹ́ wọ́n Nigeria ìsídà kó jẹ́ mùmú or kó jẹ́ olè. Nǹkan méjì ẹ̀ náà ni. But ẹni tó bá gbọ́n tó dá lójú. Ẹ̀yin ọ̀dọ́ tẹ̀yìn ẹ̀ sọ pé ọ̀dọ́ ló ẹ má rò rárá. Tọ́dọ̀ bá débẹ̀ lẹ́ni orí burúkú nìyẹn náà ló tún máa ṣe. So ẹ rọra jẹ́ ká pín lẹ́rọ̀. Bó wù kí ọmọ tí ó ń ṣẹ̀bí lẹ́ni tí ò tí ì ní ẹ̀jẹ̀ corruption kankan lára kó débẹ̀ lẹ́ni nǹkan tó máa padà end ẹ̀ náà ni. So it's better we share this thing. Ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí náà wà pọ̀ tipátipá fún ìbágbé àwọn èèyàn òwò ẹni kinní kan èèyàn wá láti odidi bẹ̀ẹ́ wá dominate bíbá yìí gbogbo ẹ̀ náà ti cover up. Ẹ ń gba owó lọ́dọ̀ wa ẹ fi ra bọ́ǹbù ẹ fi ra kíná pé ammo tank ẹ wá ń rú lọ sí north in the name of pé ẹ fẹ́ bá Boko Haram jà ẹ wá lọ ń keep gbogbo weapon yẹn owó adẹ̀lẹ̀ fi rà ẹ lọ ń keep ẹ̀ sí north ẹ lọ ń keep ẹ̀ sí north gbogbo àwọn ọmọ yín àwọn ọmọ ọdún kan asáàrí Fúlàní ni àrífọ́tò tó tún ṣe ní bóyá ìjẹ́tọ̀ ìjẹ́rin ni táwọn Fúlàní ẹgbẹ́ ọmọ yín tẹ̀ rán níṣẹ́ káàkiri tẹ̀yìn gọ́fúnà wa tẹ̀ rán níṣẹ́ kán máa kidnap àwọn èèyàn asáàrí ìbọn tó wà lọ́wọ́ wọn bólẹ̀ ti rí ìbọn yẹn lọ́wọ́ àwa Yorùbá ọ̀pọ̀ pẹ́nu tí ẹ̀ ń bí wa gan gidi gan irú ìbọn yẹn ṣe rí lọ́wọ́ àwa Yorùbá ẹ̀yin olójú ìṣáájú olè olórí burúkú àwa Yorùbá wá dúró ẹ̀yin wá fẹ́ gba gbé gèsì wa ìkànnì enough is enough ó tó gẹ́ dídìde tá dìde anybody ò gbúdọ̀ disturb wa àwọn people ẹ̀ dẹ̀ must leave ilẹ̀ Yorùbá wọ́n máa kúrò ní ilẹ̀ Yorùbá ní èlé àti ní ẹ̀rọ wọ́n máa kúrò nílẹ̀ Yorùbá ó tó gẹ́ ẹ fi wálẹ̀ jẹ́ ẹ̀kú lè provide the security fún wa kò sómi kò sọ́nà mọ́múná lọ wọ́n á ṣẹ́jú ẹ̀ mọ́múná ẹ má rò pé iná ranjú lẹ́yìn bíbá látẹ̀kan generator ni o so kí wọ́n ló ń dùn nù yín àtún wá fẹ́ provide security fún wa àrí àwọn kidnappers àwọn tán kidnap wa àwa la fẹ́ lọlé wọn kúrò ní orílẹ̀ wa ẹ wá sọ pé ta ló fún yín ní àṣẹ kò ní dá fún ẹnu tó bá jẹ́ pé èèyàn ló sọ orú ọ̀rọ̀ báyìí pé ta ló fún Ìgbòho láṣẹ láti ẹni ẹ kò ní jèrè ọmọ ẹ̀yin wicked people yìí very wicked people wọ́n jí generation yìí gbé gbogbo àwọn dókítà yìí náà ń pa ẹ̀ ń jí ọmọ àtìyàwó gbé wọ́n dẹ̀ ń gé wọn lórí ẹ̀dẹ̀ wá rí ẹnìkan tó fẹ́ ṣiṣẹ́ fún yín láì gbowó ẹ̀dẹ̀ tún ní ta ló fún ní right kò ní dáa fún yín sẹ̀ generation yìí àdẹ ojú wọn dẹ̀ máa rí màbo ní ilẹ̀ Yorùbá ẹ̀ àfi tẹ́ bá tún bá lókù olè olórí burúkú gbogbo yín security force gbogbo yín ẹ̀ dìsápò ẹ̀ náà jẹ́ provide security no fit do apart from pé àwọn tán kidnap èèyàn tán gba ransom what of àwọn tán kidnap èèyàn fún ritualist what of them what of àwọn ọlọ́pàá yín tán máa gbàre fẹ́lẹ́bí tán máa gbẹ́bí fáláre bá dé kóòtù náà ẹni tó lówó náà ló lè win ní kéèsì
ìgbà tán lọ arrest Maina àbí kí náà pé ṣé dìwé tán fi máa treat irú èmi ordinary èmi báyìí náà fi treat Maina lọ́jọ́ yẹn wá di pé wọ́n ti ẹ̀tún wá ń gáìdì Maina olè tó jí owó wa ọlọ́pàá tún gáìdì ẹ̀ pọ̀ tó bá jẹ́rú èmi báyìí ni wọ́n á ti fọ́gi mọ́ mi lórí wọ́n á ti gbáyì ìjàre Focus Nigeria wọ́n á ti fọ́gi mọ́ mi lórí ẹ̀dẹ̀ ní kì í sì bìlífù nínú orí burúkú tẹ́ pè ní country yẹn is it a country ṣé bẹ́ẹ̀ lọ sí school abẹ́ẹ̀gbẹ́ lọ́pọlọ ṣé Nàìjíríà ní mínì ṣé bí you say you go to school shame on your education shame on your educated you idiot people you sell your people for money you exchange your people with the bottle of a wine just because you want your position you want your power you don't care whether people die or they live you don't care torí mo máa ń ronú tó bá jẹ́ pé gbogbo gẹ́gẹ́ nígbà tí mo dó ṣòdì lẹ́nìí torí ó dà pa àwọn kan máa ń sọ pé Olúọmọ gan inú ẹ̀ ò dùn sí Nàìjíríà ó kàn jẹ́ pé ó ti jẹ nídìí pẹpẹ ni kò mọ bó ṣe máa ṣe mo dẹ̀ dáhùn ní àwọn gáràjì rẹ̀ mo dẹ̀ rọra ra mineral mo wá ń wo ọgbọ́n tí mo lè fi bá àwọn èèyàn sọ̀rọ̀ ń bibẹ̀ mo fún wo bí mo ṣe fẹ́ wọ́n ṣe máa lè torí wọ́n sùn ní àwọn màmá àgbàlagbà for that matter màmá 50 60 wọ́n sì ń ru kóòkì káàkiri inú kò ní da fẹ́yìn gọ́fúnà wá sẹ́ kò ní da fún generation yìí mo wá ń wo bí mo ṣe máa bá wọn sọ̀rọ̀ tí wọ́n máa wà comfortable mo wá ní láti lọ ra kinní yìí ẹ má bínú pé mo ṣú ẹ̀ kì í ṣe pé ó wù mí láti mu pọ̀ torí pé mo sáfẹ́ bá wọn sọ̀rọ̀ ni mo fi wá lọ rà ní Òṣòdì so bọ́lọ̀ ń ṣe ṣèyanu mo wá gbọ́ pé ìkànnù wọn á porí Ìgbòho págámì tí ìjẹ́kó sọ délẹ̀ mo ní Yorùbá ilẹ̀ Yorùbá máa dá dúró báwọn ọmọ gáràjì ṣe pọ̀ tó ń bẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wọn ń wò mí mo wá ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fatafata ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbogbo àwọn tán wà ń bẹ àti area boys o àti àwọn màmá gbogbo wọn ni wọ́n fọwọ́ sí ni wọ́n ṣépè fún ẹ̀yin àti Ṣèyí Mákindé àti Tinubu o àti Fáṣọlá àti Ọbásanjọ́ gbogbo wọn ni wọ́n ṣépè fún yín kẹ́tì mọ̀ pé everybody ti bínú àti tí ò bá ti gbọ́ lókù everybody ti bínú how long tẹ́ fi máa tàn wá how long lẹ fi máa parọ́ tàn wá dì how long lẹ fẹ́ fi bóbò wa how long lẹ fẹ́ fi tàn wá dì how long lẹ fẹ́ fi enslave wa how long lẹ fẹ́ fi change wa pẹ̀lú bottle of a wine ẹ̀yin olórí burúkú olè tẹ́ ń pera yín ní gọ́fúnà àwọn èèyàn ń struggle lójoojúmọ́ ẹ lè care fún àwọn èèyàn yín you can't care for your people and you call yourself governor ẹ̀ ń dẹ́ pera yín ní president wèrè lọ sí àwọn pg àbí kí náà pé kán lè free ní ìjẹta kọ́ ni àwọn pg ní rárá àwọn ò free torí pé àwọn pg náà ẹ̀mí náà wà nù wọn náà ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó ṣí ilẹ̀ ó tún ti sókè irọ́ ni àwọn ẹyẹ òfò that is it ṣé ẹrú ilẹ̀ tó jẹ́ pé wọ́n ń gé orí èèyàn lójoojúmọ́ tẹ́ntálẹ̀ lójoojúmọ́ nínú yín dẹ̀ tó ń dùn sí ẹ̀yin gọ́fúnà wa ẹ wo àwọn 46 irọ́ tí àwọn gọ́fúnà ni wọ́n pa ń gbà nínú tí Boko Haram ní 64 bóyá 73 ni Boko Haram fúnra wọn pè ẹ wá dúró ẹ̀jẹ̀ tó tálẹ̀ lọ́jọ́ ẹ̀ láìsẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ ṣé irú kọ́ńtì ẹlẹ́dẹ̀ tún fẹ́ máa kiri ara yín bọ̀ tẹ́ bá ti sọ ẹ̀ lọ torí pé ẹ ti ń rí owó jí àwa táàrí owó jí a fẹ́ lọ tẹ́ bá fún mi ní owó lẹ́yìn pé kí n deny ilẹ̀ Yorùbá ẹ̀ tèmi náà wá gbowó ẹ̀ tí n bá gbowó ẹ̀ tí n bá fi sponsor ilẹ̀ Yorùbá pé kí ogun ìkó tẹ̀síwájú ó wà òkè but tí n bá gbowó ẹ̀ tèmi náà bá wá fẹ́ withdraw kí ilẹ̀ ní kó mú mi kí ilẹ̀ alálẹ̀ ilẹ̀ Yorùbá kó mú mi tí n bá gbowó ní ọwọ́ ẹ̀yin politician pé kí n lè stop ọ̀kẹ́ kí n lè máa kó ọ̀rọ̀ sáwọn èèyàn lórí kan lè stop kí ilẹ̀ kí ó mú mi but tí n bá gbowó yín owó wa náà ni màá fi sponsor àwọn èèyàn tó kù láti gba ilẹ̀ Yorùbá ni kẹ́ gbọ́ dáadáa yìí díọ̀tì yìí tó jẹ́ pé gbogbo ìṣòro ayé yín owó ni kí lówó pépà lówó pépà lásán tán tẹ nọ́mbà sí lówó ẹ̀dẹ̀ ń ta góòdù yín fún òyìnbó torí pépà wèrè you are selling your future your people's future for òyìnbó because of ordinary paper tán kọ nọ́mbà sí tán pè ní dọ́là ẹ̀dẹ̀ ń ta ọjọ́ iwájú yín fún wọn ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ṣe ọ̀nà yín kẹ́ ẹ ṣe street yín kóyìnbó náà wàá máa lo ọlùdé ń bíbá irọ́ ni ẹ ṣe ẹ tún máa jí owó ẹ tún máa jí pé ẹ tún máa kó lọ fún wọn gbére níyìn ni wọ́n ń dì yín ni wọ́n ń dì ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa ni
yìí ṣe gbogbo Boko Haram náà tiẹ̀ ó máa kéré títí tọ̀dọ̀ wa títí wa bá bẹ̀rẹ̀ ẹ lọ kọ́ tiẹ̀ kẹ́ wá gbé mi o tẹ́ bá gbé mi mílíọ̀nù àwọn èèyàn sì máa dìde o nígbà tẹ́ bá gbé mi tán tẹ́ bá tí ì pa mí wọ́n máa free mi níbi tẹ́ bá jù mí sí ṣe gbọ́ dáadáa tí mi ò bá tí ì kú bẹ́ẹ̀ máa free mi bọ̀tẹ́ bá sọ pé torí pé ti fẹ́ gbé Sunday Igboho ẹ fẹ́ gbé àwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ ń rojú wa níta nítorí ẹ̀ ti kọ́ńkà wọn ni ó irọ́ ọmọ tán ṣe ìbílẹ̀ ní inú ti ń bí lọ́wọ́lọ́wọ́ báyìí màmí kì í ṣe ọmọ tán ṣe ìbílẹ̀ ní ọmọ tó ti ń gbọ́njú lé ní tó ti ń rí Nàìjíríà tó ti ń rí ọ̀rọ̀ Nàìjíríà inú ti ń bí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. of course òyìnbó ò fẹ́ kárí ọ̀nà ẹ o bá ṣe ń fọ́lò wa bọ̀ láti gbà tán ti mọ́ ńlẹ̀ Yorùbá hàn fi wálẹ̀ lọ́rùn náà ó tún yá tó lọ ìmpọ́tù God wá fún wa wọ́n pe ilé tá à ń sìn tẹ́lẹ̀ wọ́n pe ní Ifù àwa náà bá pe bàbá wa tán guide wa tán protect wa a pè wọ́n ní Ifù tó bá jáyé ìgbà ẹni ṣé wọ́n bí ìyáláyà Fúlàní dà kó wá kidnap wa tí Ṣàngó á ti sán pa gbogbo wọn dànù bọ́tò nípa ti sọ wọ́n di Ifù àwọn tán fẹ́ gbèjà wa ti sọ wọ́n di Ifù náà nínà báwo lèèyàn ṣe máa jà fún yín thousands of years tí ó bá jẹ́ pé a jẹ́ aláìmoore àyàn protect ilẹ̀ Yorùbá thousands of years òyìnbó wá dé torí pé ẹ sọ history ti yín nù wọ́n wá sọ pé àrùn yẹn ò da ẹ̀yin náà wá gbà pé Ògún ò da Ṣàngó ò da Èṣù láàlú òde ò ẹ gbà pé wọ́n da mọ́ ẹ wá sọ ọmọ yín di ọmọ àlè láti gbà ẹ báyìí láti ń jẹun ọmọ àlè láti ń lo life bí ọmọ àlè a kàn sọ pé ajé ọmọ aládé ni but immediately ta di denied àwọn tí wọ́n gbé adé yẹn wá láti di ọmọ ẹrú ẹ wá wò bá ṣe ń ṣẹrú lẹ́yìn àmàṣílẹ̀ bàbá wa fún àwọn politician wa a tún máa lọ ṣẹrú fún òyìnbó ní ilẹ̀ òyìnbó ẹni tẹ́ bá ti rí pé ó ti ń dìde fatafata ẹ máa ti mú mọ́ra ẹ máa yín owó sí lápò òun náà tún gbẹnu dákẹ́ fẹ́m àní mò ń sọ lẹ́nìí ẹ wojú mi dáadáa ẹ pè mí ẹ fún mi ní billions of naira tí generation mi ò tí ì rírí tí wọ́n dẹ̀ tí ó likely kan má lè rí ẹ fún mi tí mo bá kọ̀ máa gbà torí pé owó wa ni bọ́ọ̀lù tó bá lọ kọjá ọjọ́ kejì kí n tó bẹ̀rẹ̀ sí ni máa fi owó yẹn sponsor àwọn sójà wa àti àwọn tí wọ́n agitate tí wọ́n wà ní abroad ilẹ̀ amú mi bọ̀ tí n bá gba owó yẹn tí n bá fi bẹ̀rẹ̀ sí ní sponsor wọn kí n live long bọ̀ tẹ́ bá lérò pé torí pé ẹ ti fún mi lówó yẹn màá sọ irọ́ ni bẹ́ẹ̀ wálé níbẹ̀ wá fìbọn tírẹ́tì mi irọ́ ni bẹ́ẹ̀ gbé mi bẹ́ẹ̀ lọ pa mí irọ́ ni kò lè wọ́ọ̀kì torí pé kí ni àwọn bàbá wa ti fẹ́ free wa torọ́ mọ̀ pé olórí burúkú ni ẹ̀yin leader wa sí yí ẹ̀yin tẹ́ pera yín ní bàbá wa sí wọ́n mọ̀ pé olórí burúkú ni yín kó lè níyín pẹ́ lè free generation yìí wọ́n mọ̀ pé olórí burúkú ni yín so torí ẹ̀ náà fi rọra gbé àwa èèyàn dìde wípé ẹ wá báyìí ló ṣe rí báyìí ló ṣe rí báyìí ló ṣe rí èmi náà wà náà àwọn tán máa ń pè lágùntàn tẹ́lẹ̀ but ọlọ́ọ̀ni jẹ́ ń jẹ́ àgùntàn mọ́ láyé mi ọlọ́ọ̀ni jẹ́ ń jẹ́ àgùntàn mọ́ láyé mi nígbà táwọn ẹ máa ní láìláìlàlà ó bá di Friday láìláìlàlà ní bọ́n ṣe ń pe láìláìlàlà ẹ lọ wọ́n kúrò ń bẹ̀ náà tún gba kọ́ hey you don kidnap am okay keep am well ẹni tó sẹ̀ pé láìláìlàlà tán nìyẹn ẹ̀ẹ́dẹ̀rù common sense yín ẹ̀rù common sense yín ṣé gọ́ọ̀dù tó mú káyé àwọn èèyàn borí bọ́ ẹ̀ tó mú kí ayé àwọn lárúbá rí báyẹn ṣé kakú sọ pé ó sojú ìṣáájú ni bọ̀ nǹkan tẹ́mi mọ̀ ni pé ó likely kó má jẹ́ gọ́ọ̀dù tiwa àwa Yorùbá ni ó likely kó jẹ́ pààtì kẹ̀yìn sí gọ́ọ̀dù tiwa fúnra wa torí ẹ̀ láyé wa fi rí báyìí báwo lọmọ ṣe máa pe bàbá ẹ̀ ní Èṣù bá a kàwé ju Ṣàngó a kàwé ju British lọ ká sòyìnbó ju ọ̀pẹ́ rẹ lọ ká pupa ju àfin lọ ibi tá a ti ṣẹ̀ wá náà nìyẹn àwọn Ògún yìí àwọn Ṣàngó yìí àwọn náà ẹ̀jẹ̀ wọn wà nú ẹ̀jẹ̀ wa ó lè pè wọ́n ní Ifù náà ó lè kọ̀ wọ́n lẹ̀ náà you can't leave them so nígbà tó wọn bá dẹ̀ ti ń pe bàbá ẹ̀ ní Èṣù ó ti dán ọmọ àlè nìyẹn náà torí ẹ̀ náà la fi ń jẹun ọmọ àlè tó jẹ́ pé níwèé tá a bá ń délé ní ọmọ àríwá gẹ́gẹ́ bí ẹrú ni ordinary òyìnbó useless òyìnbó ó wá ń là lé wa lọ́wọ́ wọ́n bírèkì culture wa down wọ́n bà gbogbo ẹ̀ lójú jẹ́ ìṣòro tí Yorùbá ní láti bẹ̀rẹ̀ náà ní leader ìṣòro tá a ní láti bẹ̀rẹ̀ náà ní leader mi ì mọ̀ nǹkan tó dé bóyá àwọn ọmọ ẹ̀yìn kan ti go against leader ń gbà ẹni ló fi jẹ́ pé àwa ní ìṣòro leader before you know like this gbàgán bójú ọmọ kékeré ló lead àti bẹ̀rẹ̀ sí ní máa gbẹ̀yìn bẹ́bọ jẹ́ ẹnì kan ṣoṣo tá a wá rí tó wá
tó wá dúró gbangba tá a dẹ̀ mọ̀ pé ó dúró lórí òtítọ́ tó jẹ́ pé ó tún máa fún àwọn èèyàn lówó ọ̀pọ̀ kó tún jà fún ilẹ̀ Yorùbá á tún fún àwọn èèyàn lówó ẹ̀yin wá ẹ fẹ́ máa gbẹ̀yìn bẹ́bọ jẹ́ torí pé ẹ ti mọ̀ pé ó ti ń níyì bẹ́ẹ̀ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ dọ̀la ó ti gbogbo ẹ ti wà nù tàn àtẹni tó ṣẹ̀ ń dúró de pé fún ọba Ọ̀yọ́ kó ọba Ọ̀yọ́ ṣe kọ̀máàdì kó tó lè lọ bá Sẹ́ríkì pé Sẹ́ríkì má kidnap àwọn èèyàn mímọ́ tán dẹ̀ pera wọn lólórí jagunjagun ilẹ̀ Yorùbá àtẹni ẹ gbogbo ẹ ló ti wà nù ìwé tàn àtọba Ọ̀yọ́ náà ikú bàbá yèyé wọ́rẹ́fà ikú bàbá yèyé tí wọ́n lè pa kidnapper Haúsá tó ń kidnap àwọn ọmọ wọn pọ̀ tó bá jẹ́ ọmọ wọn ló ń bínú pé bàbá kò yẹ kó lè rí báyìí ẹ̀yin ẹrú wọn ẹ máa sọ pé ọmọ yẹn máa kú ọmọ yẹn gbà tẹ́ ẹ pa kí lẹ̀ ń ṣe kí ni ìwúlò yín ṣé ká máa pè ní bàbá òṣì ní bàbá ara nù ni kí ni ìwúlò yín ẹ wo ẹ̀rìn nígboro ni ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń lí flag ni ṣé bẹ́ẹ̀ ni gbogbo àwọn màmá tó ta bí ọ̀tà lérí ọ̀dọ̀ yìí bẹ́ẹ̀ náà ṣe ń flag níbi èèyàn tó bá wà around leader la fi máa mọ leader gidi mi ò ní respect fún anybody mọ́ o àfẹnití bá mọ̀ kó jẹ́ freedom fighter tó ready láti fight fún ilẹ̀ Yorùbá fún freedom àwa poor ilẹ̀ Yorùbá fún freedom ilẹ̀ Yorùbá kí ilẹ̀ Yorùbá kó dá dúró kí culture wa padà kí gbogbo nǹkan kó padà sí bá a ṣe ń ṣe láti bẹ̀rẹ̀ tí wàá gbé oúnjẹ nǹkan tó fẹ́ tà sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí wàá kówó lé lórí tí ó lè ní jí kò ń sáyé èsì tí wàá gbé sínú chọ́ọ̀chì ìwọ gan tó wà nínú chọ́ọ̀chì gan tí ì safe àwọn Fúlàní àti kẹ́ ẹ mọ́bẹ̀ àti pẹ́ dànù iye ẹ̀yin pásọ̀ particularly tẹ wà ní south one bíbáyìí tẹ́ ẹ bá dìde láti fight fún kínní ẹ bá ṣorí burúkú òsì tí ẹ má lérò pé ẹ ń gbàdúrà Jésù ò ní wá bá a jagun ìgbà yìí it's better you tell your people now to stand and ready bó jẹ́ Bible náà máa dìmọ́yà tó máa bá wọn wéèfù blẹ́t àti kíná pé kán tètè di Bible mọ́yà tán bá dẹ̀ mọ̀ pé àwọn fẹ́ ṣe nǹkan sára kán tètè pé àwọn tán mọ̀ nípa ẹ̀ kán bá ń ṣe nǹkan sára o enough of bullshit o enough of lies o tẹ máa gbowó lọ́wọ́ àwọn màmá tó ń ta pure water tẹ máa tójọpọ̀ tẹ máa fira ẹ̀yin náà ti mọ̀ pé slave master náà nìyí báyẹn tẹ máa gbowó lọ́wọ́ àwọn màmá tó ń rugi tó ń gbàrú tẹ máa tó owó ẹ̀ papọ̀ owó tó yẹ kẹ́yìn help wọn ẹ máa tó owó ẹ̀ papọ̀ ẹ máa lọ fi kọ́ school àwọn ọmọ wọn ò nílé lọ sí school tẹ gbowó lọ́wọ́ tẹ fi kọ́ pé gbogbo rẹ̀ tún máa ra private jet àti ní over 100 million poor population in this country now meanwhile China tó ń worship idol wọn ní àfùwà kí náà pé India tó jẹ́ pé major population wọn òrìṣà náà ń bọ wọn ní àfùwò population poor population ta ní meanwhile ẹ wá wò poor population tàwa ní ó wájú títí wọn lọ ó ju tàwọn méjèèjì lọ kàn meanwhile àwọn méjèèjì òrìṣà ní majority god wọn ẹ̀ẹ́dẹ̀ ronú ẹ̀ẹ́dẹ̀ ro common sense yín ayé wa ń wọ́ lọ lójú ẹ̀mí yín ẹnìkan á máa kágbádá òṣì káàkiri wọn máa pera ẹ̀ máa ní kábíyèsí o lọ́kàn wa à ń pè yín ní ọ̀gá ẹrú o nǹkan tó ń wá sọ́kàn wa nìyẹn torí kò yẹ kí ẹ máa leave flag káwọn tó sọ̀rọ̀ àǹdí yín káyé wọn máa wọ́ọ̀sì sí lójoojúmọ́ kí ló dé wọ́n bí sóni mẹ́ja ni kí ló dé tó jẹ́ yín leader náà ní problem wa láti bẹ̀rẹ̀ ayé ìwà kí ló dé ẹ̀dẹ̀ wò pé ẹ̀yin gangan lègún yìí ń jà èmi wá sọ pé kí ló dé tí nǹkan tó ń ṣẹlẹ̀ ní London ní Mẹ́kà kí ló dé tí ò máa ṣẹlẹ̀ ń bíbà ẹnìkan á ní pé ó mọ̀ pa àwọn leader wa ní problem èmi wá ní wẹ́ kí ló dé tó ta wá ló dá àwọn leader wa ṣé Sátánì ló dá àwọn leader wa ni kì í ṣe Ọlọ́run tẹ́ gbé wáyé náà ló dá àwọn leader wa ni kí ló dé tó jù ṣáájú wa ń bẹ̀ tó bá jẹ́ pọ́lọ́run kan náà lọ́lọ́run gbogbo wa kí ló dé tó máa ṣe London àti Amẹ́ríkà báyìí kí ló dé tó máa fún wọn lérú leaders àti constitution báyìí kí ló dé tó máa ṣe Mẹ́kà báyìí kí ló dé tó máa ṣàwà báyìí kí ni Áfíríkà ṣe fún wọn. ẹ jẹ́ ká jí ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ pera yín táìmù ti tó ẹ jẹ́ ká lo opportunity a mọ̀ pé opportunity EndSARS ń gbà we are tired o honestly speaking a mọ̀ pé opportunity ẹ ti lọ torí pé EndSARS ọ̀nà tó bá torí pé I believe nínú EndSARS I believe nínú end Nigeria once and for all motherfucker you know they pay for poor masses Nigeria pay for poor masses end Nigeria motherfucker I'm not a slave
motherfucker kan ò lè wá bíbá láti British wá jọ wá papọ̀ míwá àwọn tó jọ wá papọ̀ ń sì ti kúrò lára kíná pé tán jọ wà together tẹ́lẹ̀ ẹ̀yin wá dúró lórí ẹ̀ just because àwọn tẹ́ ẹ gbàgbára lọ́wọ́ oúnjẹ jẹ lábẹ́ wa bíbá yìí tó bá jẹ́ pé bíbá jẹ́ aṣálẹ̀ ẹ̀lẹ̀kẹ́ má rí kankan rí jẹ ṣé Buhari ọmọ máa pariwo wọ́ Nàìjíríà ó ṣe yóò sì sókè lọ́wọ́ Nàìjíríà ó ṣe ní má bìlífù nu wọ́ Nàìjíríà tó bá jẹ́ pé Aisha ayàwó ọ̀rùgí ó ń gbàrú lóṣòdì ó ń gbàrú ní Dùmọ̀tà ó ń ta pure water lóṣòdì táwọn local government chairman wọ́n tún ń gba táàsì lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n máa sọ̀rọ̀ wọ́ Nàìjíríà bọ̀ nígbà tí wọ́n náà ti rí owó Nàìjíríà kó sápò ṣe ní má sọ̀rọ̀ wọ́ Nàìjíríà ẹ̀yin wèrè olórí burúkú gbogbo yìí ẹ fi wá ṣẹrú lójoojúmọ́ à ń wò yín bí èèyàn gidi àṣẹ ẹranko ni yín ẹranko ni gbogbo yín gbogbo ẹ̀yin gómìnà wa ẹranko ni yín olè ní ìkà ni yín ọ̀gá ẹrú ni yín ẹ̀ ń lò wá fún ẹrú ẹ̀ ń ta ọjọ́ iwájú tiwa ẹ̀ ń ta fún àwọn ọmọ yín ẹ̀ ń ta ọjọ́ iwájú wa ẹ̀ wá mú wa bíi pé ajẹ́ fù ọmọ bíbá ẹ máa lọ sí school pẹ̀lú quality máa mú ilé tó jẹ́ primary school ẹ máa wá fi head ẹ̀ nílé iṣẹ́ bó ló ti ṣẹlẹ̀ èmi máa fẹ́ wọ yunifásitì ọmọ nọ́ọ̀tì náà fẹ́ wọ yunifásitì ìyẹn máa fi 180 wọ yunifásitì ọ bóyá 200 ẹ máa ní àfi kémi tí mo jẹ́ sáàtù yìnbà àfi kí n wá bóyá bíi 240 or 3 something kí n tó lè wọ yunifásitì. Are you people crazy? Are you mad? mi rí irú eléyìí láyé mi kí èèyàn tó jẹ́ generation yàn kó dẹ̀ máa bring generation down every day by day àná ẹ̀dẹ̀ rí gẹ́gẹ́ bí evil gbogbo àwọn ọmọ yín máa foríko tí generation yìí bá lọ tán tí ẹ̀yin bá lọ tán ọmọ yín máa foríko àfi ọmọ yín tó bá tètè stand out gédéǹgbé ní ìsìn pé no I no support my daddy o and for Yorùbá nation àfi orú ọmọ yẹn la máa dáríjì. ẹ ṣé bàbá mi àwọn màmá àgbàlagbà tó yẹ kẹ́ máa fún ní owó sálárì tó yẹ kẹ́ ti fún wọn ní old people's home kàn máa jí kàn máa sùn kàn máa ṣe exercise kàn máa rìn káàkiri around kàn tún dénú ilé kàn tún jẹun ìyẹn ni mo mọ̀ pé God but ìwọ tó péré ẹ̀ ní gọ́vnọ̀ irú àwọn màmá yẹn wọ́n tún lọ sọ́ọ̀gù fúnra wọn ìmí inú wọn tún lọ gbàrú ọ̀pọ̀ bó ṣe jẹ́ pọ́n rọra rìn náà ni wọ́n tún lọ gbàrú ìmí inú wọn wọ́n lọ wá pure water bóyá 5 foreign náà rí yá wọ́n máa fi ta pure water èmi àṣubú èmi wọn á gbé kò ní da bẹ́ẹ̀ bíbí ọlọ́ kò ní yẹ ọgbẹ́ yìí lídà wa gbogbo yẹn yìí lídà wa tẹ̀ ń gbé tẹ̀ ń ba yín wá yẹ̀ ní nísìmí a ó sì ẹrù ó ń bá yín ni. àwọn alálẹ̀ á ṣèdájọ́ fún yín o mo mọ̀ pé ẹ ti yẹ̀yẹ́ Ọlọ́run kò lè ṣèdájọ́ fún yín mọ́ ẹ̀yin àti ẹ ti jọ dẹgbẹ́ torí ẹ̀ lẹ́ fi máa fi Bible àti Quran lẹ́ fi máa fi búra tí Ọlọ́run dẹ̀ ní pa yín ó dẹ̀ ti mọ̀ lọ́kàn ẹ̀ pé ẹ máa jí owó wa ni o kò dẹ̀ ní pa yín ẹ fi Bible àti Quran ẹ fi búra àtọ́ ẹ̀yin àti ẹ̀ bóyá ẹ̀yin lẹ dá nísìn mo lè sọ pé nǹkan ló dá yín but àwọn alálẹ̀ ẹsẹ̀ tó wọ́kọ́ tẹ́lẹ̀ Yorùbá ìdó nǹkan tán fi tẹ́lẹ̀ Yorùbá ìdó ó máa bí gbogbo yín látòrí Ọbásanjọ́ dé orí local government dé Tinubu dé orí gọ́fúnà àwọn gọ́fúnà tó wà ń bẹ lọ́wọ́ lọ́ba dé orí local government chairman dé orí councillor tínú ẹ̀ ń dùn sí Nàìjíríà yìí gbogbo yín pátápátá náà máa bí gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí wọ́n ń ta sílẹ̀ nílẹ̀ Yorùbá yìí gbogbo ẹ̀ náà máa bí ẹ̀yin ti nọ́ọ̀tì náà ẹ̀yin wèrè tẹ́ lọ dá Boko Haram lẹ̀ náà láti máa pa wá náà ni gbogbo ẹ̀jẹ̀ tán ti ta sílẹ̀ ní north ó máa bí gbogbo ẹ̀yin gọ́fúnà north látòrí Buhari yín lórí Babangida àti gbogbo yín pátápátá ló máa bí tí ẹ̀yin wá ṣe business tàbá fẹ́ dìde ìsídàkẹ́ lo àwọn pásò lórí burúkú àtàwọn afá lórí burúkú pẹ̀lú wọn ègé ní má bá ọ̀rọ̀ tùnú tí ò bá jẹ́ ẹ̀sìn torí wa ti yí tá àgbọ́rọ̀ mọ́ láti ẹ̀ wọ́n pé no we need this adẹ̀dúpẹ́ pé àwọn pásọ̀ míì náà ti ń join wa pọ́n ti mọ̀ pé no a ní ìdìkíní ní tòótọ́ ṣùgbọ́n ẹ wojú mi dáadáa tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi nínú mọ́tò tó bá sọ̀rọ̀ Nàìjíríà ní rere ó ti dọ̀tá mi látọjọ́ yẹn lọ
bó jẹ́ bàbá mi bó jẹ́ ìyá mi tó sọ ọ̀rọ̀ nàìjíríà rere ó ti di ọ̀tá mi látòní lọ torí pé nàìjíríà gangan ló jẹ́ kí n wà ní ipò tí mo wà lẹ́ni yìí. nàìjíríà ti rán many people lọ sí ọ̀run alákejì. nàìjíríà ló jẹ́ kí àwọn farmer tí wọ́n pa ní bọ̀rọ̀nù ní last time àbí bọ̀rọ̀nù kọ́ ló jẹ́ kí wọ́n gé orí àwọn ẹni ẹlẹ́ni wọ́n gé orí wọn gbé orí wọn sẹ́yìn wọ́n dé ọwọ́ wọn sẹ́yìn. nàìjíríà ni. nàìjíríà ló jẹ́ kí Ilyas Ayib wà nínú kí náà pé bondage láti 3 years ago or 2 years ago. nàìjíríà ni. nàìjíríà ló jẹ́ kí wọ́n pa dókítà tí wọ́n jí gbé tí wọ́n pa ní Ọ̀yọ́ state. nàìjíríà ló jẹ́ kán pa woman tó nílé epo tí wọ́n pa ní Ọ̀yọ́ state bóyá last month ṣá. nàìjíríà ni. nàìjíríà ló rán many people lọ sọ́run. nàìjíríà ló rán àwọn ọmọ tí wọ́n ṣe EndSARS tí wọ́n fẹ́ kí nǹkan wà ní moderate kí everything wà okay. nàìjíríà ló pa ayé wọn run. but ẹ̀jẹ̀ tí wọ́n wá ta sílẹ̀ yìí ó máa bí yín Ọbásanjọ́, ó máa bí yín Babangida, Buhari, Tinubu, Sanwó-Olú, ọba kíná pé Fáṣọlá, gbogbo ẹ̀yin gọ́fúnà wa Akérédolú àtàwọn Sanwó-Olú àtàwọn Sanwó Akérédolè, gbogbo yín pátápátá àti eléyìí tó máa bí ọ̀dẹ̀ yìí tó jẹ́ pé èṣù àmì tó jẹ́ pé Sátánì tó ń gbé inú ẹ̀ ó ju tinú Báíbù lọ, Fáyẹmí, gbogbo yín pátápátá ni ẹ̀jẹ̀ àwọn pípù yìí máa bí. ọjọ́ tí wọ́n tẹ ìlú kọ̀ọ̀kan tí gbogbo yín wà tẹ́ ń gọ́fàn, ọjọ́ tí wọ́n tẹ̀ dó, nǹkan tí wọ́n fi tẹ ìlú yẹn dó ó máa bí yín. ẹ má jẹ́ kí nǹkan ṣe Sunday Igboho, ẹ má try ẹ̀ rárá. a ní protest o, tí nǹkan bá ti ṣe àti bẹ̀rẹ̀ ogun nìyẹn o. kẹ́ ti tètè rí wa gẹ́gẹ́ bí ọ̀tá, káwa náà tètè rí yín gẹ́gẹ́, àti mọ̀ pọ́tà wa nìyín náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. but lórí nǹkan tí struggle tí Sunday Igboho ti fẹsẹ̀ lé, anybody nínú yín tó bá pè láti threat ẹ̀ pé má ṣe ọ̀ tó lọ ń bẹ pé rọra fi wọ́n lẹ̀, alálẹ̀ ilẹ̀ Yorùbá máa bí yín o. alálẹ̀ ilẹ̀ for the first time tá a máa rí leader kan tó máa stand ní ẹ pé mo fẹ́ dúró ti àwọn èèyàn mi ìfẹ́ owó tán máa fún mi ìfẹ́ ìran tán máa fún mi, but freedom yẹn wọ́n ní láti ní ìjẹ́ ẹnìkan ṣoṣo tó tún wá dúró tì wá. ẹ̀yin olè yìí, ẹ̀yin olórí burúkú, ẹ̀yin náà ẹ̀túntún fẹ́ máa fi ọ̀rọ̀ ẹ̀tún bẹ̀rẹ̀ irọ́ olórí burúkú. ọba Ìbàdàn, àwọn Tinubu group ti rán àwọn èèyàn wá bá yín pé kẹ́ sọ́pọ́ọ̀tì àwọn. èmi náà wá rán social media kí Nàìjíríà before he kill us finish. thank you. èmi náà wá rán social media báyìí àtẹni tó bá gbọ́ mi tó súnmọ́ yín, mo rán wá bá yín pé ẹ̀yin náà lọ tètè bá wa bá àwọn ìyá lọ́jà yìí pé end Nigeria now before Nigeria end you. tẹ́ bá lọ sọ́pọ́ọ̀tì Tinubu, àwọn alálẹ̀ tó tẹ ilẹ̀ Ìbàdàn dókẹ́ kó tó dé orí tiyín wọ́n máa bí yín o. ṣe gbọ́ dáadáa, wọ́n máa bí yín o. ó kí gbogbo lé, ẹ lọ múra kalẹ̀ gẹ́gẹ́ bí Sunday Igboho ṣe sọ. ẹ lọ sóògùn oògùn gidi sí ara yín, sí ọmọ yín. tó bá jẹ́ pé àdúrà náà ni, lọ sórí òkè. má lọ sórí òkè bíi tí Fílàní máa ti wá kidnap ẹ o. tí Fílàní bá dé, gọ́ọ̀dù Israel kò lè gbà ẹ́ ń bẹ̀ o. ẹ má bínú o. ẹ lọ máa gba àdúrà gidi. tó bá dẹ̀ jẹ́ àfáà náà ni o mọ̀ pé kí Quran lè wọ́ọ̀kì, lọ máa Quran gidi gan. tó bá bẹ̀rẹ̀ gbogbo ala máa lọ o. gbogbo apátápátá la máa jọ jà o. a ní láti free ara wa lọ́wọ́ àwọn olè, àwọn ẹrú, àwọn ọ̀gá ẹrú yìí o. a ní láti free wa ní ọ̀ndà ibi tí òyìnbó fi wá sí, inú kéèjì ibi tó fẹ́ kí Áfíríkà wà. wọ́n fẹ́ kí Áfíríkà lift up kọjá géèjì yẹn. wọ́n wá gbé kinní lé wa lórí pé you must not grow more than this. ẹ wá wo African country wo ló grow. ìfúngélé tán build tó jẹ́ pé black padà gbà, ẹ tún wo bọ́n ṣe ń fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ báyìí. kò yẹ ká ní common sense pé nǹkan kan ti ń wrong. ẹ jí, this is time for you to fight for your right. It is time for you to fight for your freedom. Don't let any motherfucker block your way anymore. You have the same right as your governor, like your senator. You or all of us have the same right. Why would some of them will just be governor today, before 3 months they go turn to billionaire? Wake up! Wake up! Fight for your freedom. Don't let all this motherfucker bend you down anymore.
Don't let them use any useless constitution bend you down. That is it. Then let them know that you are not a fool anymore. You are not a fool. You are not a fool. Enough is enough. We are not a fool. We know what is it. Tell them, let them know. Tell olórí kan ní tó bá fún wèrè ní akọ ògbájú lójú wèrè tán jọ ń ṣe wọléwọ̀de ẹrù olè bá wèrè tán jọ ń ṣe pàdípàdí. Anybody tó bá support wọn ní lọ́dọ̀ yìí jẹ́ kó mọ̀ pé wèrè ni wọ́n. Tó bá lágbára jùlọ fún lákọ̀ ògbájú. Ó lè lọ sọ fún wèrè ọ̀gá ẹ̀ tó jẹ́ gọ́fúnà pé ẹ wo ó ti yàtọ̀ iṣẹ́ ti yàtọ̀ sí yìí o. That is it. Mo wojú bàbá kan lé nínú mọ́tò kó tó di pé mo dọ́dọ̀ àwọn màmá tí mo a máa fàdúrà tì wọ́n náà. Mo wá ní bàbá ẹ̀yin náà ni ẹ tì wá débi tá a délé nìyí. Mo wá lo indirect mo fi sọ̀rọ̀ fún wọn pé generation wa ẹ ti ń pè yín ní wèrè kó lè mọ̀ pé a mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mo ní bàbá generation wa yìí a ti ń pè yín ní wèrè pé ẹ̀yin lẹ bá ti wá débi tá a wà yìí. Mo ní so tẹ bá ti délé ẹ tètè lọ máa sọ fáwọn yín pé no kò rí bẹ́ẹ̀ mọ́ a máa free ṣe bógun ni ẹ jẹ́ kán pa wá tán bá ti pa wá tán kán lọ import àwọn Fúlàní wa kán wá gọ́fà àwọn gbogbo ẹ̀ náà kó máa wà nínú history pé o àwọn leader àwọn Yorùbá àwọn your one ethnic party in Nigeria call Yorùbá they kill their people finish then they go import another tribe to then they are governing them so gbogbo ẹ̀ máa wà nínú ìwé history gẹ́gẹ́ bí ẹ̀yin gọ́fúnà wa ọ̀nà ìrọ̀rẹ́bù gọ́fúnà ordinary care for his people, you no fit care. Dáàbòbò your people, no fit dáàbòbò your people. And you are collecting security vote, and you are spending it, you and your family. Everything ó ti wà nú àkọọ́lẹ̀. Àtúntún dìde pa fẹ́jà fún ara wa. Yálà ya bàbá yín tún sọ pé right wo náà kò ní. Ṣèyí Mákindé. Tó bá ń tẹ̀ má tàn rẹ̀. O ní respect lọ́wọ́ mi láti ìgbà tí mo ti gbọ́ ẹ̀ àfi tí tó bá jẹ́ ọkọ ló sọ lókù o ti lọ́ọ̀sì respect ẹ̀ lọ́wọ́ mi. Àná ẹ̀yin ọba Yorùbá tí mo gbé gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́lẹ̀ tí mo gbé sórí gẹ́gẹ́gẹ́ tẹ́lẹ̀ ẹ obi tí mo gbé yín mi gbé yín séjì ká kéjì ká má máa ro mi mo rọra gbé yín lẹ̀ mo á rọra fọwọ́ kan fà yín. Yóò ní jẹ́ kó ná mi ní nǹkan kan láti drop yín mo kàn fún orí ọ̀fẹ́ ni mo rọra fi fọwọ́ kan fà yín yẹn torí pé ẹ ti wọ́ra yín tó tálè. Ọba Yorùbá ń sọ̀pọ̀tì málà ọba Yorùbá ń sọ̀pọ̀tì Fúlàní ó mà ṣe o ọba Yorùbá ń fi ìbọn búlẹ́ẹ̀tì ẹyọ kan wọ́n fi ń pa ọba Yorùbá ó mà ṣe o ọba Yorùbá tó jẹ́ pé nígbà tí ọba Yorùbá ń jẹ́ ọba Yorùbá wàá máa yìnbọn wàá máa ta ọfà wàá máa ṣaládàá irọ́ náà ni a máa kú irọ́ wàá lérò bó ti kú ń bíbá irọ́ náà wàá kàn ti gbọ́ pé ọba wà lórí àléfà ni. Nǹkan tẹ́ẹ̀dẹ̀ ń pè ní small god ló ń ṣe àdúrú mighty things yìí o ẹ̀yin tẹ́ wá ń sáàfù big god ẹ wo wọn wá ń fi ọta àbọ̀n ẹyọ kan pò ẹ ti kú shame on you shame on your imported Jesus and imported Muhammad shame on all of you. Àwọn báwo ni máa ṣe máa sọ́fà báwo ni ayé wa ṣe máa rí báyìí tàdé ń wọ́ṣípù ọlọ́yẹn jù lágbàáyé eré ojú ìsájú wo nìyẹn ẹ wá sọ pé lídà ni ṣé sẹ́tàn ló dá lídà wa ni àbí ṣé ọlọ́run tẹ gbé wá tí òyìnbó gbé wá fún wa ṣé kò àti tí aláti arábù gbé wá fún wa ṣé wọ́n rí wọn àwọn kan náà dá lídà wa ni ó ti fi hàn pé àwọn kan náà ni wà náà kí ló dé táyé Áfíríkà nìkan fi rí báyìí bọ̀ táwọn tó kù tán dúró lórí nǹkan tó ní wọn nǹkan tó dá wọn láti bẹ̀rẹ̀ táyé wọn rí báyẹn àwa wá dọ́mọ àlè àtún wá worship wọn wọ́n wá bíbá a máa ṣe driver fún wọn a máa ṣe cook fún wọn a tún máa lọ sọ̀hún a tún máa lọ ṣe driver a tún máa lọ ṣe cook fún wọn ẹ̀yin wèrè tẹ́ pera yín ní gọ́fúnà ẹ ní capacity láti tún ilẹ̀ yìí ṣe ju Amẹ́ríkà àti London lọ but ẹ̀ tún ṣe ẹ kówó yẹn sápò tẹ́ bá rí pé ó ti pọ̀ jù ẹ máa kó travel lọ sí abroad àwọn òyìnbó wọn wá fi owó yẹn wọn wá fi wá túlù wọn ṣe ẹ̀yẹn máa gbé agbádá wọ̀ I'm going to United Kingdom mo fẹ́ lọ sí holiday mi àtàwọn àwọn family mi ẹ̀ẹ́dẹ̀ gbọ́ kí òyìnbó kan sọ lọ́jọ́ kan kó lóun ìyẹn gọ́fúnà òyìnbó kan kó lóun bọ̀ wá sí Èbúté Mẹ́ta mo fẹ́ wá sí holiday wọn àti family wọn ẹ̀ẹ́dẹ̀ ronú pé
ó yẹ kẹ́ débẹ̀ kẹ́ dọ́wọ́ bojú kán ní gọ́vnà kan ní má bínú má ti pè mí bẹ́ẹ̀ sìn yìí ẹ ní ìtìjú ẹranko ayé àtọ̀run ní gbogbo ẹ̀yìn gọ́vnà wa ní gbogbo Áfíríkà ẹranko all of you are animals all our government are animals all of you are animals president of our African president all of you animals foolish people senseless people common sense you no get build your country build your nation build Africa you no wan build you dey go and build oyinbo land kò ní yé yín o kò ní yé yín gbogbo èsì ti wà nípa yín àti ń wo gbogbo yín báyìí o tó bá dọjọ́ kan ẹ máa gbọ́ omi jẹ́ ẹ̀ ní rí ẹ máa gbọ́ omi jẹ́ ẹ̀ ní rí èmi ordinary mi máa kọjá lọ ní bọ́sọ̀ máa rí àwọn èèyàn tó ń sùn ní bọ́sọ̀ what of ẹni tí Kọ̀kún foundation lọ bá ní ọjọ́ ẹ̀ tó ń fi fùfú tó fi ń jẹ omi nínú the same country tí gọ́vnọ̀ kan tó ti ní up to 1 trillion naira nínú àkáǹtì ẹ̀ ibẹ̀ lẹ́nìkan ti ń fi fùfú 50 naira ló ti fi ń kan omi ló dẹ̀ ń jẹ tó bá tiẹ̀ jẹ́ pé ọlọ́run gan wà níbí báyìí ó yẹ kí ojú gan kó ti ọlọ́run yẹn tó bá jẹ́ pé ọlọ́run yẹn kan yẹn náà ni ó yẹ kójú tì kó wá kó ẹrù kúrò Nàìjíríà tí ò bá ní agbára láti san àràpá ẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì wa ní Áfíríkà tí ọlọ́run yẹn ò bá ní agbára láti san àràpá yín ó yẹ kójú tì but nǹkan tí mi ò fi fẹ́ blame our God ni pé it's likely we don't go against our God so ó dà pa God tiwa láfíríkà wọ́n ti kẹ̀yìn sí wa God àwa èèyàn black people wọ́n dà ìpọ́n ti kẹ̀yìn sí wa torí pé àwa gangan àti fọ́ àwa generation ẹ̀kọ́ ẹ̀yin old generation ẹ ti mú kí àwa ẹ ti fuck off so gbogbo kìíní ẹ̀ ló wá ń bounce back lórí wa wọ́n á dà ìpọ́n wá wò ní ìsìn pé ó dà pé àwọn èèyàn ẹ̀bí wọn kọ́ torí ẹ̀ náà fi ń kó sí wa nínú láti speak loud láti free ourselves but ìwọ tó bá fẹ́ jẹ́ enemy freedom wa bó jẹ́ wọ ni bàbá mi bó jẹ́ wọ ni màmá mi wọ gangan ni alákọ̀ọ́kọ́ enemy mi. Amadé àwọn wèrè kò ní orí ilẹ̀ Yorùbá Mákindé gbọ́ Sanwó-Olú gbọ́ kí náà pé Akérédolú àti ẹlẹ́rìn irọ́ yìí ní Èkìtì ẹ gbọ́ àwọn ìránṣẹ́ yín tán kidnap wa tẹ́ ní kán máa kidnap wa wọ́n máa kúrò nílẹ̀ Yorùbá o tán bá kúrò nílẹ̀ Yorùbá ẹ̀yin àti wọn ẹjọ́ máa kúrò ní o torí ìkòkò ní gbomi kó gbẹ̀yìn o ìyẹn la ní ká wá sọ fún yín lẹ́ni o then kẹ́ má try Sunday Igboho torí nǹkan tá a kàn jẹ́ aláàánú díẹ̀ ni la fi ń sọ fún yín tó bá jẹ́ pàṣẹ aláàánú àwa náà máa rọra máa wò ní a máa dákẹ́ bí àwọn Boko Haram ṣe máa dákẹ́ ẹ̀ bá kàn rẹ̀ sí bàbá tán ni lẹ̀ bá rí pé everything burn down ẹ̀ bá rí pé sójà kan ń disappear lórí eré bọ̀ torí pé a jẹ́ aláàánú àfẹ́ kí àwọn màmá wa àwọn àǹtí wa tí wọ́n tún wọ́sùn kan tún máa sá kiri torí ẹ̀ la fi ń sọ fún yín pé ẹ má arrest Igboho dé àwọn ọ̀rẹ́ yín Fúlàní wọ́n máa kó lórí ilẹ̀ wa o tẹ bá ti rí wọn tẹ bá ti rí meeting pẹ̀lú ọ̀gá wọn tó jẹ́ Buhari ní Àbújá ẹ tètè sọ fún pé my people say they no want your people again o bẹ́ẹ̀ ni let your people comot o àtàwọn tẹ́ fi sọ rí ká sídòsídò àwọn sójà yín tẹ rọra gbé pamọ́ in the name of pé wọ́n ń sọ̀kadà wọ́n máa wà wá ń wàkuwà sódà ká lè lọ fọ́rí mọ́gì àmọ̀ṣe àmọ̀ nǹkan tán ń try láti ṣe àtàwọn tán ń ta èso fún wa tán ti máa tọ̀ sórí èso àmọ́ gbogbo nǹkan tán ń ṣe fún wa àtàwọn tán ń bá màálùú sùn tán bá bá sùn tán wọ́n á release sáré wọ́n á insert jams sínú màálùú wọ́n á wá tà fún wa bíbá àmọ́ gbogbo nǹkan tẹ̀ ń ṣe tó bá tún dọjọ́ Friday àhàlà wá gba àrà òdẹ̀ sàn pa wọ́n sẹ́ni tó ń ṣe Ṣàngó máa ṣe báyìí sẹ́ni tó ń ṣe Èṣù máa ṣe báyìí ọmọ they fuck Africa off so àtìmọ̀ṣẹ́ yín o ẹ tètè sọ fáwọn ìránṣẹ́ yín gọ́fúnà Ọ̀yọ́ sọ fún Sẹ́ríkì yín bóyá ẹ̀yin lẹ rán wọn ṣẹ́ kán máa kidnap èèyàn torí tí ò bá já ẹ̀yin lẹ rán wọn ṣẹ́ kò yẹ kí Ìgbòho tí ìdílé kẹ tó lọ arrest Sẹ́ríkì yẹn but whatever ṣá ẹ sọ fún kó kúrò níbi tó wà yẹn ilẹ̀ Yorùbá níbi tó wà yẹn tó bá rà ní 10 million ó ti waste o tí operation yẹn ò bá ṣe é ṣe lọ́jọ́ ẹ̀ Sẹ́ríkì ò lè ní sínú ilé ẹ̀ mọ́ o a máa make sure pé ilẹ̀ Yorùbá ẹ̀ ó di èèwọ̀ fún àwọn ìránṣẹ́ yín tán jẹ́ Fúlàní ẹ ṣé gan mo kí gbogbo lé.
ilẹ̀ Yorùbá gbè wá, South ó máa gbè wá, òmìnira ó dẹ̀ máa jẹ́ titi wa, àti gbogbo ẹni tó nífẹ̀ẹ́ òmìnira, gbogbo apátápátá la máa ní freedom